kìlọ̀ fún ọ. Kó má lọ rìn ní padà. Kìlọ̀ fọmọdé. ọ̀gá léèwé tí ò sí nǹkan mo ló ń sẹ́yìn. ẹ wo àtò gbé dìde àfọ̀nìkẹ́ wa yẹ̀ wá wò náà ní kẹjọ. yẹ̀ wá wò kí ni bàbá ṣe ti rí sisi pupa tó ń gbọ́ torí ẹ̀ la ṣe pè yìí. ìgbò ọ̀sàjárì ni. ọ̀sàjà ọmọ yín ló wà nìyẹn. ẹ wọ bàbá yín jà. ẹ ní sùúrù náà ọmọ ta ni. ọmọ wa yìí náà ni kò ṣe kankan tó. àwọn yín fún àtọ̀dọ̀ tèmi. bọ́ọ̀lù òun ni. lọ́sẹ̀ lẹ́yìn wọn gbà bẹ́ẹ̀ jẹ́ wọn bá mi pè wá. kọ́pà lọ́fà wa pé. ẹ dáhùn sà kò ṣe pé. sólùkọ́ ní ìwọ náà. I'm a teacher. Mr. Alabi nìyẹn. Yes. N tí mo ń tẹ́ láti sọ ni pé ṣé rí kò ń à ń sọ pé kẹkọ̀ọ́ assist wa ni kò ń ṣe pé à ń blame ọmọ yín. ẹ jẹ́ wọn ó tiẹ̀ pè dé náà. àwọn náà ló ń bọ̀ yìí. pẹ̀lẹ́. àwọn oyin fa ara òye òye ọmọba ń gbọ́ kí ló ṣe wá àti olùkọ́ tí ń gbóyè. bàbá mi wọ́n dá òtún ẹ̀ ni. tó ń nọrùn bí ajá. èmi Awóyinfa lẹ́nu. kí ló fẹ́ ṣe. èmi Awóyinfa ẹni mò ń nọrùn bí ajá ẹ̀yin náà sì bẹ̀rẹ̀ sí gbó bí ajá láti sí lọ. ìwọ gángan la jíjí jàgà kìkì ara o. ìgbà gbẹ́jẹ́ yìí bọ̀. ntọ́lùkọ́ yìí náà ṣe ọ̀dà kódà. ó rè é nà lọ́rùn yóò da ọpọlọ rẹ̀ rú. ilé kú bóun ọ̀bájọ́mọ tó ní mi nú sábà pé bọ́sẹ̀ dẹ́gbà bò lọ́rùn ó lè kú. kú lọ́rùn. kò dà báwo ṣe bá gbàlagbà lẹ́yìn. bí ṣẹṣẹ lọ́lùkọ́ ẹ mú mọ́ra o. sáfà lẹ́yìn afa akọni yín. ọlọ́lẹ̀ kéwù. mọ́ ń bọ̀ ṣé irk lẹ́ ń kọ́ ní ẹ̀kọ́ yìí tó bá ṣe pọ́ùn lẹ́ bá ń kọ́ ẹ̀rẹ̀ dúró mẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ ẹ kàn dínú yọ ẹ rò pé rúgbọ́n wọn fi ń ṣe ni bí bá yànda rẹ̀ fún yín ẹ ló dààmú ni. sà ẹ má dáhùn olóhùn tí mo ṣe understand ẹ kọ assist wa ni ẹ get nǹkan tó ṣe èmi ti sọ pé all right ṣọfẹ́ pa ni. àti tó ṣe dá. ẹjọ ẹ kò bá wa bẹ́ẹ̀ Mr. Awóyinfa kò lè. lẹ́gàre òkú àkíyèsí lóríta tí a wá dé yìí mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ mo sì fẹ́ kó dáhùn ṣé kí ní elérù ń lolo àbóníyẹ̀pẹ̀ àbónítọ̀. onítọ̀ ni bá mi. onítọ̀ èyí ń tiẹ̀ sì dá. ẹgbẹ́ ní onítọ̀ yẹn nú. ṣe rí obìnrin tí ń gbé olùkọ́ yìí òun ó yanu òun ó wà tọ̀ sí lẹ́nu. òun náà ló tó lo nǹkan fún láàlò ìtọ́ rẹ̀. ẹ ṣe jẹ́ ká ló ti Mr. Alabi ọmọ ọkàn. ẹ má jẹ ìtọ́ ẹ má jà ṣe bẹ́ẹ̀. ìtọ́ mi ò tí ì bímọ. òun ò tiẹ̀ nílé tọ́ ọ yẹra fẹ́rẹ́fẹ́ ọmọ òun ara rẹ̀ onítọ̀ bẹ́ẹ̀ lábẹ́ ẹni tó lo nǹkan fún rẹ̀ òun náà ni ó tọ́ ara rẹ̀ ó fi wálẹ̀. Mr. Awóyinfa ẹ má lè tọ̀ fún wa náà. bàbá mi tọ̀.
wọ́n dà mí lóṣù kan sí ìṣẹ̀lẹ̀ mi ò tọ̀ oṣù kan sí ìṣẹ̀lẹ̀ tọ̀. olùkọ́ yìí ẹ mọ̀ wọn là yóò tọ̀ ara òye ọmọ ọba. Má tiẹ̀ fún ẹ fún lómi mú dáadáa. Mr. Alabi ẹ ra omi fún kọ́pọ̀. ẹ fọkàn yín balẹ̀. Mr. Alabi èmi mo ní kí ọmọ pè yín wá. Ẹ jọ̀ọ́ how good are you in typing? I'm very fast, very fast. Okay. Tá bá fún yín ní A4 paper, like how many minutes will it take? Under 5 minutes, I'm done. 5 minutes, Yeah. okay, fine. Mo fẹ́ kẹ́ type o expulsion letter ni. Details, sir. Àwọn kan tó fẹ́ kó wà nínú ẹ̀. Okay. Yeah. Ti boy yìí, Awóyẹfà Àkànbí. Òun ni mo fẹ́ kẹ́ sáré bá mi type kí n lè sign ẹ gbọ́. Torí because mo mọ̀ pé máa ní the right language láti lò. Torí ẹ̀ gangan mo ṣe pé ẹ̀yin Mr. Alabi ẹ̀yin lè máa type ẹ get. Tí bá get it right, sir. Awóyẹfà ti SS3. Òun ni náà, òun ni. Wow. Sir, mi ò lè type ni, sir. I'm not good at it. Mr. Alabi, kí ló ń ṣe yín tẹ̀ fi G3 báyìí? Typing ni mo ní pé kẹ́ ṣe bẹ́ẹ̀ sọ pé máa ṣe in 5 minutes sẹ́yìn. Sir, ẹ má jẹ́ n type. Ẹ mọ̀ dáadáa pé èmi nìkan làwọn parents mi bí o. Okay. And ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àmọ́ orí ọmọ tó jẹ́. Sísí pupa bá ọmọdé ìwí lásán lórí pọ́ńjìwé wò. Ó bẹ̀rẹ̀ sí ní gbóbi ajá. Ọ̀ntì tí sísí pupa tó mú ìtọ̀ ló tó balance. Mo sure pé tí bá type letter boy yìí, màmá kọ bí àkùkọ ni. Ó dìgbà tí bá jẹ mí kí tó balance àbí kí n sùn kí n má jì. Ẹ ṣàánú mi. Ẹ wo Mr. Alabi, typing kí mi sign. See, you are an authority, kò sí nǹkan tó lè ṣe for authority. Typing ni mo ní kẹ́ ṣe kí sign. Ó máa mọ writing mi. Nínú typing. Ọmọdé yẹn wẹjú kò yé yín ni sá. Oh sir, a good advice. Mo fẹ́ sọ wípé bóyá kàtẹ́ máa kọ lẹ́tà rárá nítorí pé agbára wà mú authority lójókòó yìí. Ẹ kọ pé kẹ́kọ̀ọ́ sọ fún òun ní kẹ́fí bá sọ̀rọ̀. Máa lọ máa wá school mọ́ finish case closed. Okay. Yes. I will adhere strictly to your advice. Thank you, sir. Now, mo máa fẹ́ kẹ́ wá lọ sínú class ẹ̀sìn. Kẹ́ pè wá kí gbogbo àjọ jókòó ká dé sọ fún. My principal, sir. Ẹ nídìí láti pè mí lórí. No! Authority rẹ̀ kẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀. Voice lásán kó máa lọ. Okay, another good advice. Okay. Ọ̀rọ̀ yín yé mi. Ẹ fẹ́ yẹ̀yẹ́. Go strong. Go strong. Bẹ́ẹ̀ni. Very good advice, sir. Sir, ẹ jẹ́ kí gbogbo wa wà l'assembly. Okay. Kó yọjọ́ ta papa ṣe assembly everybody wà ńbẹ̀. Kẹ́kọ̀ọ́ pé jáde ni you come here, go home and never come back. Finish. Ojú ma ti sá. Kò ń wá sí assembly. Sir. Kò ń wá sí assembly. Change ti wá. Kò lè wá o. Àwa. Sir. Ó dáa, ẹ̀yin make sure pé kẹ́ bá mi pè wá kó wá sí assembly. Mi ò ní pè wá but àwa. Thank you, I promise you that. Thank you, sir. Mr. Alabi, Mi ò lè kọ̀ ọ̀rọ̀ sí lẹ́nu, sir. kò sí nǹkan tó lè ṣe for authority. Nothing, sir. Mo fẹ́ wá ṣe àfihàn olùkọ́ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ gbà sí iléèwé Mrs. Salami àwọn ni. Good day, everyone. Thank you. Mo dẹ̀ fẹ́ fi tó yín létí pé inú ọ́fíìsì yìí náà làwọn náà máa wà báyìí. Desk Mrs. Akifenwa ló máa wà pending the time tó bá máa fi dé láti leave of absence wọn. So àyè wọn náà rèé, so you can just go there. Miss Salami, Mama, enjoy school. Our school is so cool as long as you stay in your lane. Ẹ jọ̀ọ́ kí lẹ mean by stay in your lane? Ẹ jọ̀ọ́ mi fẹ́ gbogbo kébékébé o. Wọ́n máa gbádùn ilé-ìwé and I know that we have competent teachers. Yes. Àwọn tó máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. As usual. And àwọn tí mò ń wò yìí olùkọ́ gidi ni wọ́n.
ẹjọ́ mi ní fẹ́ wàhálà rárá ẹjọ́ ilé ìwé ìdá kò dẹ̀ sí nǹkan kan tó lè bàjẹ́. Mr. Alabi is there to always put you through. No. I will put you through and everything is going to be okay. Ẹjọ́ mi ò ní fẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ tí kò ní jẹ́ kí a nífẹ̀ẹ́ ara wa nílé ìwé yìí o. All right, ẹ ṣé gan. Thank you. Ìyá mi, ẹ̀wọ̀ ẹ fún mi lẹ́ran kan ṣe o. Ẹran kan sí bíi ti bò ó. Kí ló dé tí rádaràdà ẹ pọ̀ tó báyìí náà? Èmi tí mo jẹ́ ìyá rẹ̀ gan mélòó níbẹ̀ wájú mi tí mo fi ń jẹun? Ó ń bàjẹ́. Ẹ mọ̀ pé obìnrin lẹ́yìn, ọkùnrin làdá. Ọkùnrin làdá. Sáwọ obìnrin wa lọ kọ́. Gbà tó yẹ kó ti fi bà yín jẹ́, ìjẹkújẹ yín pọ̀. Sán fún yín lẹ́ran kan ṣẹṣẹ́ ní tọkutọku oṣù. Ẹgbẹ́jú yín sọ, ó bá lóun ó jẹran, ẹ fún un lẹ́ran sí. Kí ló dé yín fẹ́ràn kẹ́ mọ̀ bọ́ ọmọ jẹ́ báyìí náà? Ẹ wá ṣe gbé síwájú yín fún tẹ́ bá fẹ́ tọ́ ọmọ, tẹ́ fẹ́ ṣe bàbá ọmọ. Mo ní fún lẹ́ran. Gbà jápọ̀ mọ́, ọba jẹ yín tán, ọba jẹ jà sí kọ́ mẹ́jà. Èmi tẹ́mi ń sọ ọmọ gẹ́gẹ́ tì ní yé mi. Gàdàgàdà lélẹ́yìí tó ń ṣe yìí. Kápẹ́sẹ́ la pè ọ́ sí nìsín, ọmọ sákàkiri àdúgbò ni. Oúnjẹ délé wọn arànjú oúnjẹun, àbí? Ọ̀lẹ ọmọ, ṣíṣe kòrò, jíjẹ ọ̀fẹ́. Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ní sọ́hùn. So gbádùn. Tẹ́mi lọ bá sọ, ìyá mi, ó ń dáàtù mi ni o. Pèsè ní dáàtù rẹ̀, nígbà tó mọ rẹ̀ lágbà, tó mọ tó tọ́. Ní dáàtù ẹ̀ ní lóòótọ́, ó mọ ibi tí ó ti mú pẹ̀lú gbogbo tí ń ṣe. Bọ́ bá sí ọ ní fọ̀rún báyìí, ọ sáré síwájú ni. Má fọ ọkọ ọmọ tèmi o, ó ti gbọ́. Má fọ ọkọ ọmọ mi, wọ́n ná ọmọ mi o. Ẹ múra sí i. Tẹ́ bá sì múnú bí mi, mo lè ní ẹ kó oúnjẹ wọlé, kẹ́ni kankan mọ̀ jẹun mọ́. Kí ló dé gan rí? À ń jẹun ìwọ ń bá wọn ọmọ rẹ wíjẹ ìṣèwọ́ tó wòrò. Ẹ̀kọ́ wo ló ń kọ́ wọn? Bàtà bá pẹ́ nìkan lórí ní ìsìn oníhun tó ṣe sí. Èyàn lóhùn ó jẹran sí mo sì ti fún lẹ́ran kí wà láriwo. Ó mọ ibi tí ó ti mú wọ̀, kí sí láàrin ojú tọ̀dọ̀ mi ní tì. Bàbá Wóyìnfá, bàbá Wóyìnfá, ẹ mọ̀ bá Wóyìnfá jẹ́ fún mi. Kí tiẹ̀ ni mò ń sọ yìí gan? Ẹ ti ń bá Wóyìnfá jẹ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ṣé pálapàla tó ń ṣe káàkiri gbogbo ẹjọ́ ẹ̀ tí wọ́n ń pariwo kiri ṣó tẹ́yìn náà lọ́rùn ni? Ẹ já pọwọ́pọ̀ bọmọ ìwí, ẹ ṣàánú mi. Ìyá Wóyìnfá, nígbà tó o ti lọ́rọ̀ wá, mo mọ̀ wípé ìtàn ló bá wá. Ìtàn dáa. Títàn ò bá ní pọmọ onítàn lára, tí ò ní fi ọmọ onítàn sínú ìgbèkùn, ìtàn dáa. Ìwọ mọ̀ wípé Awóyìnfá ọkùnrin ni. Ọkùnrin ò sì lè ṣe kọ́mọ́sì sí ọkùnrin. Gbogbo bí ti ń ṣeun, èmi lọ́jọ́. Ọmọ tẹ́kùn bá bí, ẹkùn ni ó jọ. Ewu tẹ̀lá tẹnumọ́ gan, èmi lójó. Kákẹ́ báyìí ṣe wọ́nranwọ̀nran kiri ni, ṣé mi ò fẹ́ yín ni? A ní ẹ jẹ́ ká bọ́ ọmọ wí. Ó tún ló ń ṣe wọ́nranwọ̀nran, kò ṣe wọ́nranwọ̀nran. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń kó sí là tí mo fi ń dè kó lè dọkùnrin tí ó dúró tán ló fi ń ṣe bí tí ń ṣe o. N ò sì tí kó nǹkan kan bo rárá torí wọ́n o débi wípé béèyàn bá dárí sọ ilé ó mu. Ó sì mọ̀ wípé ńlé bàbá tán ti bí mi wọ́n burú lọ́mọ ńbẹ̀. Wọ́n burú léèyàn. Fapọ̀nlé ogun tó ń ṣe fọ́mọ ẹ ti jọjọ́ orí ẹ lọ jù. Ìwọ lọ rò bẹ́ẹ̀ kò jọjọ́ orí rẹ lọ. Èyí tó jọjọ́ orí rẹ lọ ń wò tí ì ṣe débẹ̀ nígbà tó bá gbé pẹ́ẹ́lí sí mo mọ̀ gbèsè tó kàn tá a tún ṣe. Wo mẹ́nu kó lórí eyín o, ẹ má bàa rojọ́ rẹ̀ kiri o, yóò mọ láàrin èmi rẹ ní. Kó sì jẹ́ ká wọlé ká lọ rí sùn, ilẹ̀ ti sùn, ọ̀nà wojú aago. Ilé ìbò mi lọ bí kankan. Kí ni tó ṣe pé inú yàrá ọ̀dọ̀ mi gan ló sùn, mo fẹ́ nu ìmúnu. Yẹ kó yé ọ. Mo pọ́n tó jọ mẹ́ta kan náà. Kéré nu kí ni nu. Dáwọ́ nù lé jàre. Dáwọlé o, mo fẹ́ kí ni o, mo fẹ́ ṣubú ọ ni o. Ìbá gọ̀rígọ̀rí àwọ̀ ọ̀sán gangan. Ìbá òkùnkùn ṣùwì àwọ̀ ọ̀gànjọ́. Ìbá ṣáká àwọ̀ òlu ọyẹ́. Ìbá gìrìmúlẹ̀ àwọ̀ òde Ìjẹ̀ṣà. Ìbọ̀nàbọ̀nà lè onífìí àgùrẹ́. Ìbá jagunmalè akáwọjọ ọ̀run. Ìbá alẹ́gàntì èlé àwọ̀ eré ọ̀tá. Ìbá girigiri wo. Ìbá girigiri wo. Ìbá rògbòǹdù tó pọnjẹ ọ̀ràn yàn wáyé. Ìbá ẹ̀yin onílé yìí dà. Ẹ̀yin onígbò yìí mo fẹ́ ká sáré tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ wá. Awóyìnfá rèé ó dọwọ́ yín o. Mo fẹ́ kó dà pátá torí bẹ́ẹ̀ yín bá dárí sàpátá àpáta jọ mú dànù. Ilé táyà gúnugún bá gbà ìgbà ẹyẹ ní fibẹ̀ sílẹ̀. Ìgbà ẹyẹ igbó tí ẹyẹ ọ̀sìn bá gbà ìgbà ẹyẹ ní fibẹ̀ sílẹ̀. Ìgbà ẹyẹ àti gúnugún àtọ̀sìn ògbólógbò owó ni wọ́n fi rà wọ́n. Ó dògbò láyé, mo ní ó dògbò láyé, ọkàn rẹ̀ ó balẹ̀.
bẹ́ẹ̀yàn bá ní kí ló ń ṣe tó bá darí sọ látòní ilẹ̀ ó mú wọn àyíká odó kì í podó àyíká odó kì í podó àlọ́ká ọlọ́ kì í pọlọ àlọ́ká ọlọ́ kì í pọlọ gbogbo ohun tó o bá ṣe láyé yìí wọn ò gbọdọ̀ fi bí ọ́ níbi tó o bá nawọ́ sí kọ́nà wà ń bẹ̀ ibi tó o bá gbà kọ́kàn rẹ̀ ó balẹ̀ Olúgbòjí àjànàlúfẹ̀ ọkùnrin rere tí wá bí omi ọkùnrin àjàntì rere tí wá tolúfà lẹ́yìn pani ló dífá fẹ́gùn nígbà tẹ́gùn sunkún pọ̀ wọn ò láṣẹ lẹ́nu Ifá ló dìrọ̀nà kí n láṣẹ lẹ́nu látòní ìlọ olékè àwọn ọ̀tá olékè ọ̀tá lé ọ̀tá òde àwọn amọ́niṣẹ́ ni afàìmọ́niṣẹ́ ni aṣẹ́nitọ́bánidárò olékè wọn gbogbo ibikíbi tó o bá sì wọ̀ jìnnìjìnnì gbọ́dọ̀ bó bẹ́ẹ̀ èyí tó ṣe ìyòkìkí rẹ̀ ó kàn búrẹ́búrẹ́búrẹ́búrẹ́búrẹ́ bí ó ti rí nu o torí àgbààgbà hàn ní mẹ́fọ́ ọlọ́yẹ ó gbogbo kọ̀ọ̀kan mọ̀rẹ̀ rẹ̀ barisa nígbà fún bàbá mi Ọ̀rúnmìlà bàbá mi fẹ́ náà rẹ̀ dágbà àbá ó fẹ́ náà rẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní báwọn gbogbo tóun yóò ṣe máa ṣe àbábọ́dá kò ní dá sí ẹ̀kọ́ mọ́ṣẹ́ èyí tí mo wí lónìí àrọ̀rọ̀ mọ́ ó rí i pé láti bí ọjọ́ mẹ́ta nínú tí ń jẹ jíjẹ tó mú mú mu á wà sí àṣekágbá rẹ̀ lóru yìí láṣẹ wọná tí ń bẹ lẹ́yìn rẹ̀ yìí ó wọnú bẹ̀rù nígbà tó bá wọ bẹ̀ tán ibi tó ti jáde rèé èmi wà dúró láàrin tí wọ́n tẹ̀wọ́ gbà ọ́ bí nǹkan bá yọ ìtumọ̀ rẹ̀ ni pé ó dúró bí wọ́n bá pógún tí wọ́n pọ́gbọ̀n bí wọ́n bá jáde sí ọ ó dúró tì wọ́n òkìkí rẹ̀ ó sì kàn ó ò ní gbàgbọ́ lé mi jẹ́ ó tún bẹ́ẹ̀ ṣe ni nígbà tí n bá dàgbàdàgbà tí n bá lọ tán ìwà náà tún bẹ̀rẹ̀ yóò ṣe jẹnu ó yẹ sílẹ̀ sílẹ̀. ẹni tá a gbàgbára fún rọra ọgọ́ olúkọ̀kọ́ àyà náà alágbára yé kò bá jọ̀wọ́ rọra ṣe ẹ̀yin òmìnira ayé ẹ bá jọ̀wọ́ rọra ṣe ẹ jọ̀wọ́ ẹ lọ rántí. ṣẹ̀ṣẹ̀ mo dúdà bẹ́ẹ̀ nígbà tí àwọn Yorùbá ní sàlámù gbèrò ọmọ àlè rẹ̀ kó ti gbèrò àgbèrò ní wàá jọ̀ wọ́n lójú mélòó mélòó rú ẹ̀. pẹ̀lẹ́ ọmọ bàbá ó ìfá pọn ilé. ó èmi nù sórí idán tó wà lọ́wọ́ mi idán tó wà lọ́wọ́ mi kẹ́kù tírélà wá. ẹ lè kó tán rárá. bẹ́ẹ̀ tí ẹ rí ọmọ bàbá fápọn ilé. sórí mo lè sọ pé kí ara san kó pasadé tó lóun ò fẹ́ Àdìgún kẹrin wa mọ́. láì ṣe Ṣàngó. àwo èmi ṣe Ṣàngó àwo Òyìnfá lèmi ó yàtọ̀tọ̀ síra wọn. tó èyí tẹ́ ẹ sọ náà tó ṣe ebí mi ṣe wà yìí ebi ti ń pa mí ebi tí ṣe ń pẹ èmi ó ti fẹ́ kú mọ́ mi inú báyìí wàá gbọ́ ẹja máa lọlé ká lọ dáná. ẹ má jà lọlé ìyànà kan bẹ lẹ́gbẹ̀ẹ́ títí ń bẹ̀ ẹja gbá lọ́bẹ̀ ká kí lọ ló gbé gbogbo ẹni sọ kí máa ń ṣe sàwọn kan náà ẹ ṣé ibi tá a fẹ́ lọ jẹ́ nìṣiṣẹ́ olówó tó sàn bẹ́ẹ̀. gbọ́dọ̀ kí ló dé tẹ̀ mọ́ rí dínkù mi ibi tí mo bá ti wà náà sọ yẹ kẹ́ ẹ mọ rárùn owó láàrin ara wa síra wa. ń bọ̀ mi ta ṣe sí. má wọlé olè. èwo ló dé. ń bọ̀. èwo ló ń wá kí báyìí. ọ sáà mọ̀ wò mí. ó dáa o. tọ́ ayíbírí awo àgbá ọ̀dàbìrì awo àlùpàyídà bó bá yí àlùpàyídà ọ̀dàbìrì ọ̀yẹ́ paradà ewé ọwọ́ mi ọ̀tún ewé ọwọ́ mi òsì ẹ paradà kẹ́ẹ̀dówó ọ̀pàpà paradà paradà. ewé ni wo kí ló dé báyìí. orí ewé ni wo. orí ni. ságán ni o. mo dání. àní o mú lọ́wọ́. fún sàmú gbà. ẹ̀rú bẹ̀rẹ̀ sí báyìí ẹ̀já lọ jẹun. ẹ jọ ṣé wíyí ò ní padà di nǹkan mi báyìí. gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ lọ sí dáná. àwọn yìí fa àbọ̀lẹ̀ burúkú ni ẹjọ́ dẹ̀ ni o. Falana kí n ṣe mébi kí n tẹ̀lé ọ̀gá yìí. gbàtí kò sí ọ wọn fọ ọkàn di tíṣà wàhálà kò bí ọdá. ìdí ọ̀gá kò bí mi dà.
pè. ọkọ̀ ọwọ́ ilégbèdè òsì. àmì ọwọ́ àbí ewé. ọwọ́ ni mo wí. ọwọ́ ilégbèdè. ìnàkí ìgboro wọn ń pè bẹ́ẹ̀. kí n kọyún náà. mo ń júwe rẹ̀ fún ọ dáadáa ni. kọ́ mo ti kọyún. ó yá kọ ewé olómùyànmùyàn oko. olómùyànmùyàn oko. mélòó nìyàn. díẹ̀ náà ni. díẹ̀. kọ ọṣẹ awúmájà ìyún wọn pọ̀. ọṣẹ awúmájà. ọṣẹ awúmájà ọṣẹ aládìí wọn ń pè bẹ́ẹ̀ o. ọṣẹ aládìí. ọṣẹ dúdú. bàbá mi níbo ní ti rí gbogbo eléyìí rà lọ́jà wa. ọ̀dọ̀ àtẹwọ́ ni. wọ́n sì ní gbogbo eléyìí. tó ń tànù. ọwọ́ akọkànnà fúrù díẹ̀ sí. kànáfùrù. gbígbẹ àbí tútù. kànáfùrù ní gbígbẹ àbí tútù. bọ́ bá sì yà ọ́ lọ lo oògùn. nígbà náà mi tó o bá ti dé ọ̀dọ̀ àtẹwọ́ nígbà tó ń bá ta gbogbo kẹ́lẹ́ fún ọ tán tó o bá wá ń padà bọ̀. ewé kan bẹ nínú sẹ́yìn tó ṣe pé a gbọ́dọ̀ ra á lọ rí gbá lórí igi rẹ̀ ní ewé ìdààmú wọn ń pè ọ́ ìdí ẹ̀ kọ̀ dàbọ̀. bàbá mi ẹ̀sìn jẹ́ ká lu ìyálóde. ìwé ìyálóde bò. òye ráyún náà. ìwé ìyálóde ọ̀pápọ̀ mọ́ tá a fẹ́ ṣe jàre ewé ìdààmú ọ̀rọ̀ ọjà wá sí mọ̀ wọn tí mo fẹ́ ṣe ni. bàbá mi ewé ìyálóde lèmi ọjà o. ọjà ìwé ìyálóde bí wọ́n bá bí ìyá rẹ̀ rí kọjá ìwé ìyálóde wá sí. bàbá mi ewé táwọn àlìjẹ̀nú mi ní jáàánú. alóru bí wọ́n bá bí ọrẹ jẹ́ yòó wá. àwọn àjọ̀nú ní ìjà. ó rí pa àwọn àjọ̀nú wọn ó kó ya jẹ olónìí ọ̀ọ́dẹ sọ́bẹ̀sùn ìyà òun ọjà ìwé ìyálóde kọ́ dánwò náà dánwò ó ti pẹ́ tó kì í mọ́ràn ọ́ fi eléyìí ṣe òpin. bàbá kọ mi ẹ dákun ẹ mọ́ bínú. ẹwà. sẹ́ẹ̀dì náà ni ẹ̀rí pẹ́ tàbí sí mi lára ni. mo rò bí kan ṣe yín mo ṣe mistake tàbí sí yín lára mo dẹ̀ ní kẹ́ má bínú ẹ̀ dẹ̀ wọ́n á sọ pé mi ìríran abọ́lórí burúkú nìyí. èmi. ìwọ kọ́ ẹnì kẹta wa ni ṣé akó mẹ́ta tá à ń sọ̀rọ̀ bí báyìí ni wọ́n wá ṣe bí olórí òkú òníṣẹ́ gbàdúgbà lọ́jọ́ wá bí gbà lọ. o ti dá ọ̀tún ẹ̀. ewé ìdí ọ̀gẹ̀dẹ̀. àwọn èèyàn fún èyí ti rí ká lódò aṣọ kí lára ilé ọ̀hún kọ́ ọ lọ rí bára nǹkan wá dọ́dọ̀ àtẹ̀wọ́ kò sì já ìwé bọ̀ lọ́wọ́ lọ látòní. àmì mo sáré ya ìdí ọ̀gẹ̀dẹ̀ ní ìjà rẹ̀. ìdí ọ̀gẹ̀dẹ̀ kí ló lọ rí ṣe mẹ́ kí ló lọ rí ṣe mẹ́. ewé ìyálóde lọ́lọ́ rẹ̀ já wá ni. bàbá mi mo sọ fún yín pé ewé táwọn àlìjànú mi sọ pé yóò dáa fún nǹkan tá a fẹ́ lórí. tọ́jú rẹ sọ àbí nǹkan yọjú wọ̀ ọ̀sán ọba ṣe jẹ́ mọ́ lọ́wọ́ ni ndọ́wọ́ ńlá bí àkàrà tákàrà àtọ̀dọ̀ rẹ náà ń bímọ ìwọ ló sọ tí mo ṣe fún mi mo ní kọ́ lọ rè já ìwé ìjámọ̀ wa o rè já ìwé ìyálóde wa. bàbá mi ṣé ẹ̀ ní gbọ́ tèmi báyìí ni. ń bọ̀ tọ́dọ̀ rẹ ṣé gbogbo ewé àtegbò tọ́ lọ́mọ sọ́sẹ̀yìn mi ni ṣé mi kọ́ ọmọ kọ́ ni ọ̀rọ̀ rẹ yé mi àṣẹ̀ṣẹ̀ kóògùn màjèsí tó bá gbọ́ kùrùkùrù òun náà mọ̀ tamọ́rí àmọ́ tamúra á wá gbóògùn kan dùn kẹ́kọ̀ọ́ yà dífáfọ́ ọ̀sọ́ ti lògùn lóbìnrin níwọ̀ yìí. ẹ dákun ẹ bá wa pe bàbá. àwọn wọnú mọ̀ ń bọ̀. àwọn ọmọ wọn bọ̀ òwe lálejò. ìlẹ̀ kí ló ṣe. kí ló ṣe é ṣe ń ṣe pọ́ sóògùn lò. bàbá mi ẹ wo ẹ mọ̀ dára yín láàmú mo mọ nǹkan tó ṣe ẹnu rẹ̀ ló kó bá lẹ́ẹ̀kan tí mo sọ pé mo yà dí ọ̀gẹ̀dẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀ tí mo lọ ẹni tí mo fi bá wíre. ìwọ ló ní kó máa gbọ́ kiri torí Ọlọ́run ẹni ẹlẹ́ni àbí. wọ́n fi kíni ṣe kíni wọ́n lè béèrè ọ̀rọ̀ kí ló wá ṣe fún ọ tọ́rọ̀ fi dà báyìí. ibi tẹ́ ẹ rán mi mò ń lọ ó dá mi sí mi lára kàkà kó bẹ̀bẹ̀ èébú ló bú
tó gbọ́ tó ń wo bọ̀bọ̀ tó ń ṣe bùlàbùlà bíi bẹ́líìtì ẹ̀rọ tó ọgbọ́n tó ló ṣe èèyàn méjì ń bọ̀ lójú ọ̀nà ẹnìkan ru omi ọwọ́ amú omi ọ̀dà sẹ́dẹ̀ kejì la. ó ti ru omi àti inú ilé ló ti dà wọ́n bó ṣe náwó dàrí. sọ tún bá wà bàjẹ́ ń yọjú nù lélẹ̀ ìsàrà ní òkè ń da omi síta yóò bá sọ jẹ́mọ́ ọ̀la bọ́ bá ṣe pé polóòrù náà yóò sì bá sọ jẹ́mọ́ ọ̀la nu. ṣé tó yẹ kẹ́ wí náà bó yẹ kẹ́ ẹ bọ́ ọmọ wí sọ́tọ́ tí wọ́n dá mi sí yẹn lára kéèyàn bá yóò ń tàn jẹ́ ló kàn. jẹ́ kí wọ́n lọ tán mọ̀ bọ̀. wo ọmọdébìnrin tẹjúmọ́ mi kò wò mí dáadáa ọmọ pẹ́ ni ajá bá lọ sóde ńlájà tẹjúmọ́ ọ̀wọ́n rí onílé ló máa rí àjèjì omẹ́sẹ̀ bẹ́ẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ àgọ́ tó jáde kúrò lára rẹ̀ kó padà síbẹ̀ kó do dindin kára rẹ̀ ó wálẹ̀ ẹ jùlẹ̀ bó lára rẹ̀ ṣe rí tára rẹ̀ ti wálẹ̀ ẹ rè wá oúnjẹ fún kó jẹun tó bá jẹun tán ara rẹ̀ yóò gbélẹ̀ kó o máa ṣọ́ra bó o bá romi gbà mí tó o mọ bí ó ṣe rù ọ lè jẹ́ ní tó ju báyìí lọ ní òṣèlè sí ọ. ayékọ́lẹ̀ ń ṣe yìí ẹ má bá yá ọmọ tèmi jẹ ẹ má bá yá ọmọ jẹ fẹ́mi o sọ́dún bàtí bàbá gbogbo ìlú ìjẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sá fún ilé wa kẹ́ tó mọ̀ pé yẹ kẹ́ ẹ kọ́ ọmọ tẹ́ ẹ bí àbí. ọmọ pé ọmọ tó bí ọmọ gidi ni wọ́n gbọ́dọ̀ mọ bẹ̀rù wánú agbolé bẹ́ẹ̀ ń bá dàgbàdàgbà tí ń bá lọ tán ó mọ̀ pé wọ́n ní ó kù ọmọ tí wọ́n máa bẹ̀rù rẹ o. ṣé bí oògùn kan ló yẹ kẹ́ ẹ fi kọ́ ọmọ yìí torí Ọlọ́run kò dáa dáadáa tẹ́ ẹ ń ṣe ni ẹ fi kọ́ ẹ má fi ti kà kọ́. mo wá rè fún mi lóúnjẹ. ẹ má bàbá yí ọmọ yìí jẹ́ torí Ọlọ́run. ó yẹ wò. ìdí tó fi jẹ́ pé ẹ̀yin tí mo pè ní torí pé ẹ̀yin ni ojú mi nílé ìwé àṣẹ rí àwa gẹ́gẹ́ bí òbí àti olùkọ́ a gbọ́dọ̀ ní ìkọ̀kọ̀ tó ń pè ní perseverance tá bá wo àwọn ọmọ tá ń kọ́ yìí orí gbígbé orí tútù ẹlòmíì dìde kúrò nílé ẹ̀ láti wá ṣe páńlé nílé ìwé ni tá bá sọ pé bọ́ ṣe wùwà yìí làwa náà ṣe máa ṣe sí wọn a máa rí pé àṣìṣe máa wà ń bẹ̀ wọ́n torí ẹ̀ mo ṣe ń bẹ̀ yìí pé I need the tolerance ìfaradà àti ẹ̀mí láti lè kọ́ ọmọ ẹ̀ ní tòótọ́ lọ́nà tó dáa a nílò rẹ̀ gan torí ẹ̀ mo ṣe bẹ̀ yín ẹjọ́ very good àkíyèsí sá mo gbọ́ Mr. Alabi. mo fẹ́ kẹ́ fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ Mr. Ṣẹyẹ bẹ́ẹ̀ ni tó bá ti di ọ̀rọ̀ pé àwọn ọmọ olóbìnrin yẹn ló ṣẹ̀ Mr. Ṣẹyẹ máa ń wà bàás mi ò wá mọ̀ bóyá ẹ get just àkíyèsí lásán ni o. mo mọ̀ pé observation ni so but ṣe rí nílé ìwé mo mọ̀ pé discipline wà ń bẹ̀ mo dẹ̀ mọ̀ pé orú ò gbọdọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn olùkọ́ wa kí ló no. Àlàbí. Mr. Ṣẹyẹ observation lọ pé o mi ò ní fẹ́ yẹ kẹ́yìn náà rò lọ bẹ́yẹn. àwọn ohun irun. indiscipline ò lè wáyé láàrin àwa teachers ilé ìwé. Mrs. Salami ẹ pẹ̀lẹ́ kí ló dé. ẹ pẹ̀lẹ́ o ọ̀kadà láì mọ́lẹ̀ ni. ọ̀kadà kọ́ o. àwọn oyin fa ni o. àwọn oyin fa ni o. ó ń sọ kutu wọ̀wọ̀. ṣe rí ní last week Friday ó ṣe ni mo dẹ̀ ní kí n bá wí o. owó ìwúgọ̀ ẹ̀jẹ̀. owó àwọn oyin fa thou shall not touch principal thou shall not touch like seriously spending man. Oh my God! Ṣé nǹkan tẹ́ kàn máa bá mi ṣe ni pé ẹ kàn bá mi pè á. Kò ṣe ẹ bá mi pawó yìí fa. Ẹ bá mi pawó yìí fa mi ò ná o. Ṣùgbọ́n a ní láti bẹ̀ gan àwọn mẹ́tí gbogbo wa. Ká bẹ̀. Èmi ò ní bá yín bẹ̀bẹ̀ mọ́ kankan o. Bọ́ ẹ bá ti sọ fún mi tẹ́lẹ̀ pé báyìí ni. Ẹ sọ fún mi ìrẹ́yàn sọ. Mrs. Salami ẹ̀ríyàn sọ fún yín ṣé ẹ ti gbàgbé ńgbà tẹ ẹ dé lọ́jọ́ yẹn tí mo ní stay in your lane ilé ìnà ọ̀kadà lẹ́rù pé mò ń sọ ni. sọ irú ilé yẹn ni. èmi náà wí mo fẹ́ sọ fún ẹ o sọ pé mo fẹ́ toast ẹ ni o fún mi láyè o nítorí pé oníbàkásí. ẹ sọ fún mi principal ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi gbé ẹ bá mi gbé principal. kàkà kẹ́bọ́ mọ́ wí ṣe lè ń fọwọ́ rọ̀ mọ́ lórí. Ibi tẹ́ bàbá yé rẹ̀ dé. Àwọn Ifá. Ó mo ṣe sùúrù. Ìyá mi, Ọlọ́run ló yọ yín, mo ti fẹ́ bò kájú yín lórí. Ó bò ká gbá mi. Ṣé pàgò tí ń dàwọ́ ọmọ ìlàmù ni?
ní ṣe páàgùn. Kódà jókòó dáadáa mo fẹ́ bẹ́ẹ̀ sọ wàrà rẹ ni. Ìwòlẹ́ tó fẹ́ sọ lóru òru làwà. Ọ̀rọ̀ tó bá gba ọ̀sán ẹnìkan ò kì í sọ lóru. Kí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lè bá wẹ̀ ló ti dáadáa ó ní mo ṣe fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàrin ọ̀rọ̀. Mo ń gbọ́. Awóyinfa ẹ̀mí ló mọ̀ pé ọ. Ìyá mi ò rántí oorun wà lójú mi. Awóyinfa ṣé bí gbogbo ayé ti ń pariwo orúkọ rẹ káàkiri lójoojúmọ́ èso tí Ọlọ́run o pa lánàá pa lẹ́nìí pa lójoojúmọ́ bí ẹkún apọkọjẹ ṣé ìwọ nìkan ni ìwọ náà fúnra ẹrù ìwà tó ń hù èwo ló jọ ìwọ ọmọ gidi nínú ìwà tó ń hù. Ìyá mi wọ́n sọ pé òun èso ọmọ gidi ni. Èmi ò sọ pé ò kì í ṣọmọ gidi o ṣùgbọ́n nǹkan tí mo. ṣùgbọ́n kí tún ni ìyá mi fúnra yín lẹ sọ pé ọmọ gidi ni mí kí wọ́n rí tẹ́ jí mi kalẹ̀ lóru níbi títí ńlá la pé mi àti Fọlákẹ́ ṣe fàájì. mo dárò òde. Awóyinfa jókòó mo fẹ́ bẹ́ẹ̀ yìí tí sọ̀rọ̀ mi tán o Awóyinfa. dáná gbégbé sẹ́yìn darí kó jíjẹ́ kó tẹ́ gbọ́ kan tó fẹ́ bẹ́ẹ̀ sọ. Ọjọ́ ọ̀la rẹ mọ̀ ló ká mi lára bàbá rẹ tó yẹ kó ràn wá lọ́wọ́ náà ọ̀rọ̀ tó wá ilé náà ṣé ló ń fọ́ ọ̀rọ̀ ẹ lórí. Awóyinfa ìwọ ni mò ń bá sọ̀rọ̀ wọ́n lọ ṣàánú mi a máa jẹ́ kẹ́lẹ́ da àwọn ọmọ mi gbá bọ̀dẹ̀ mo bá mi ṣe wọ́n lọ́mọ gidi. Ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́ wa. Lákòótán lórí gbogbo ọ̀rọ̀ tí a ti bá yín sọ mo fẹ́ ṣe àfihàn olùkọ́ pàtàkì tuntun tí a ṣe gbà sí iléèwé wa yìí. Ẹ kí káàbọ̀ pẹ̀lú mi olùkọ́ tuntun Mr. Aro. Ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́ wa. Orúkọ mi ni Àrò. Tẹ́ bá ń gbọ́ ọ̀bọ́lọ́mọnọmọ ẹ̀ wá èmi ló ń pè bẹ́ẹ̀. Àrò dé ìjọ̀gbọ̀n parada. Ẹ wò ó mo ti gbọ́ oríṣiríṣi wípé nílé ìwé yìí àwọn kan ò kì í fẹ́ kọ́ bá àwọn wí kò ń ṣe lọ́dọ̀ èmi Àrò. Ẹ wò ó ẹnikẹ́ni tó bá ti ṣe àṣemáṣe nílé ìwé yìí màá nà tẹ́rùnlé and gbádùnlé. Àrò dé ìjọ̀gbọ̀n parada. Kí ni mo sọ? Àrò dé ìjọ̀gbọ̀n parada. Ẹgbọ́n abẹ́ ẹ̀gbọ́n. Indiscipline will not be tolerated in this school anymore. Àwọn kan wá ní wọn lè bá wọn wí kò ń ṣe lọ́dọ̀ èmi Àrò. Máa nà ọmọ mi tẹ́rùnlé and gbádùnlé ni. Ẹ wò ó Àrò ni mí èmi gangan ni Àrò. Mo bẹ̀rù kankan ọmọ Yorùbá pọ́nbélé lèmi. Ẹ káàárọ̀ akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́ wa. Ẹ ṣé ọ̀gá. Ẹ ti gbọ́ nǹkan tí Mr. Aro sọ. Àrò dé. Ìjọ̀gbọ̀n parada. Wọ́n wá sí iléèwé yìí torí pé bí àwọn ṣe wà yìí wọ́n mọ̀ bí wọ́n ṣe mú àwọn ọmọ alétí lápá. Àwọn ọmọ karambani, àwọn ọmọ ṣúlúmbálá, àwọn ọmọ kọ́mọ, àwọn lè mú wọn. Ìwọ tó bá wá fẹ́ wúlò fún ògo orílẹ̀-èdè yìí, tó bá fẹ́ di ẹni pàtàkì, tó bá fẹ́ di ẹni ọlá, tó bá fẹ́ di ẹni àyẹ́sí, tó bá fẹ́ di ẹni tí ayé ó máa wárí fún, ẹ gbọ́ ọ̀rọ̀ tí Mr. Aro sọ. Kí ni mo wí o? Mo gbọ́ ọ̀rọ̀ tí Mr. Aro sọ. Wọ́n ní ṣókí báyìí náà ní kí ni o? Láì fi àsìkò ṣòfò mo fẹ́ kí oníkálukú ká máa padà lọ sí ìyàrá ìkàwé wa. Ó yá ẹ jẹ́ ká gbé anthem wa o. The best school so far in Nigeria. People calling the grammar school. It is the best school I want to go. Father sent me to the grammar school. The best school so far in Nigeria. People calling the grammar school. It is the best school I want to go. Father sent me to the grammar school. The best school
ẹgbẹ́ yìí wọ́n pè mí sàrò ọlọ́mọ kí ni ṣe náà. òun ló tiẹ̀ wọ̀ èmi ni àrò ọ̀nàmọ kí yẹ ẹ̀ tún náà nọ́mbà wá. ẹ̀yin lẹ́ ń fọ́ọ̀mù wèrè lásẹ̀mílì àbí. ó kàn jọlá wípé ọlọ́run ló yọ yín o wípé mi ì sábà lọ sásẹ̀mílì mi ò bá ti sẹ́yìn sí ìbásìbò. dájúdájú ìwọ ni àwọn ìfá tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ni. torí tiẹ̀ gangan ni wọ́n ṣe gbé mi wá sí skul yìí. jẹ́ kí wá sọ kíní kan fún ẹ tó bá ti ń ṣe tó ń mu jẹ kò ń ṣe ní àrò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó kọ́kọ́ rude láti ìsìn tí bá gbọ́ tó sọ pé àrò lẹ́nu ẹ máa gba ìtì ẹ. àrò kí lẹ fẹ́ ṣe. èmi ni èmi làwọn yin fa ọ̀nàmọ́ kí yẹ ẹ̀tún náà. gbogbo nǹkan tí wọ́n ń pè ọ́ mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ ó jẹlẹ̀. èmi ló ń lo wo fún. bẹ́ẹ̀ ni mo sọ. èmi ló ń lo wo. bẹ́ẹ̀ ni mo sọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo kí bàbá ẹ kó mọ ewé kó mọ egbò máa jẹ́ kó mọ̀ wípé ìbílẹ̀ gidi lèmi. ẹ wo gbogbo nǹkan tó bá wà lè wù kó jẹ́ láyé kóbìnrin tàtọ̀ rìn kọkùnrin tàtọ̀ rìn àwọn ẹni tó lómi lẹ́yìn ẹ̀sán ju àwọn wọn jọ mọ̀. wàá kọ́ parẹ́ lásán. wọ́n jọ mọ̀ wọ́n ti dé òtún ẹ̀. wàá parẹ́ dànù. lẹ́mi bẹ́ẹ̀ ni mo sọ. lẹ́mi ẹ̀wọ̀n yìí fa èmi ẹ̀wọ̀n yìí fa. wàá pa dànù lọ́jọ́ àìpé. àrò àrò. ẹ kìlọ̀ fọ́mọdé kó má lọ rìn nípadà kó má lọ fara kòkè dán lójijì o. ẹ kìlọ̀ fọ́mọdé ẹ kìlọ̀ fọ́mọdé kó má lọ rìn nípadà kó má lọ fara kòkè dán lójijì o. You'll be fine. Ìwọlé ní ìlànà bí ẹkùn àpọ̀kọ̀jẹ́ àwòyìn ń fa ọmọ ẹkùn bá bí ẹkùn ni ó jọ bẹ́ẹ̀ dìgbà ṣíṣí tẹ̀dé náà dọ̀wọ́ yìí ń fa ọmọ alágẹ̀ẹ́jọ́. èyí ti rí kò gbọdọ̀ jẹ bẹ́ẹ̀. àwọn Yorùbá àwọn Yorùbá àbámọ́ náà sínú lẹ́bẹ̀ẹ́ mi. kọjá sí kọjá sí. bàbá kí lè rí. lójúde iná. kí lè rí. àwọn Yorùbá kí ni ẹ̀gbọ́n rẹ ṣe fún ọ tó fi doyún mọ́nú. mo kú o. o lè sọ̀rọ̀ ni. àbí tí ìrẹ́ di ìwọ kọ́ mọ̀ má sọ̀rọ̀. ó ṣe ọ́ àbí kí ló sọ fún mi nísìnyí. ó ṣe ọ́ ló bá di oyún mọ́nú. Are you crazy? ó ṣe ọ́ àbí kí ló ṣe fún ọ. ó lè sọ̀rọ̀. àgbèrè ọ̀gá ọmọ ṣe wọ tán kó o mójú lè pèsè dèmí mú yà lábọ̀ bí n ò bá yà lábọ̀ kẹ́ ẹ mẹ́sì náà gé ìfarahànkẹ́ nígbà mo ti fà ọ́ lé dárì lọ́wọ́ báyìí lọ́wọ́ apá mi tí ìbáṣọ bóra. má bínú jàre ẹ ti àwọn ọmọ yóò kó jẹ́ kí n sinmi jàre. ẹ ti mí sí kọ. bóun ti mọ̀ ṣe bí ológbò ló ti mọ̀ ṣe bí ológbò nù. ẹ má dáná ẹ má bínú dárí mi iṣẹ́ ni. bàbá yìí náà tún wá ń fi bẹ́ẹ̀ ráyè èmi mo máa ń take care most of things ẹ mọ̀ pé kò ṣe dúró wò dádì mi. kò ṣe é dúró wò. bẹ́ẹ̀ ni sá. àwọn tó fẹ́ bí ọkùnrin ká lóun ò tiẹ̀ ráyè tó yẹ kí wò ó fi bàbá rẹ̀ lẹ̀. ẹ má bẹ̀. yóò sá sí ọ̀nà. kẹ́ni tí èèyàn ń kíkì. ẹni tí mo ti ń fọwọ́ pa látara. àwọn yẹn fa. ọmọ àlè wà ní. àwọn yẹn fa. yóò lè kì mọ́ bẹ́ẹ̀ mọ́ bá mi o. ó jẹun jẹ sùlọ. èyí náà lè bàjẹ́. àwọn yẹn fa. ó bá mi. olùsí ó jẹun jẹ sùlọ ó lè jẹun lọ́wọ́ ni wá ní. àǹtí mi. àǹtí rí ewu ó mọ̀ pé mo wà ní ilé látara. bá mi ni. ǹlẹ́ o ọwọ́ nù ilé nìsín ọlọ́ọ̀rẹ́ wo ibi tí mo ń kó nǹkan sínú yàrá wọn orí ẹnu òpèrè kò mú wa. níbi òkè mú kàn wá mẹ́. bá mi kí lẹ fẹ́ fi ṣe. ó ń bí mi tí mo fi ṣe ẹ̀gbọ́n rẹ̀ mo fẹ́ fún ọmọ wípé bóbìnrin bá wà lábara méjì báyìí tó yan bẹ́nu rẹ̀ kéèyàn ò bójú tó lọ́dà gbàtí ó bá bímọ yọkọ̀ bí nírọ̀wọ́ ọ̀rọ̀ sẹ́yìn. ẹni afẹ́ la mọ̀. ọmọ ẹni tó fẹ́ ni ó gbó atọ́ ẹ̀ ń bẹ̀. ní kíni.
ṣé kí leléyìí mọ̀ tẹ́ni kó lọ́ọ́ mú kọ́ wá nu yàrá gbà. ẹ̀gbọ́n mi ẹ má dá òtí ẹ̀ dádì ti rọ burúkú fún ogún pọ̀ pé irọ́ ni o dádì máa ń jókòó wọn ara rẹ̀ báyìí. ò ń béèrè kí lọ́mọ. irọ́ ni o. ọmọ wípé báwo bá kéré awo agẹni báwo bá dàgbà tún awo agùntẹ́ àgbọ́dọ̀ bá kérékéré méjì ló tún fẹ́ ntọ́ mọ̀ bó ṣe wà yìí. ogún pọ̀. lélẹ̀ ìta rẹ̀ ò balẹ̀ yìí kó má lọ mú rọ́bìṣì wá fún mi nínú ilé o. ẹ̀gbọ́n mi ogún pọ̀. irọ́ ni ó ní. ó ti dẹ̀gbẹ̀ jí. yóò lọ rí. kí ẹ tẹ bá wà. àǹtí mi fojú di mí ni mo jẹ́ kí wọ́n mọ̀ pé èmi náà mọṣẹ́ ẹni bá rí kíláàsì òun là ń ṣe ràn bàbá mi wọ́n dá òtún mi ni. sẹ́nu olé ni wọ́n ń ṣerú rẹ̀ sí. àwọn yìí fa torí ọ̀rọ̀. àwọn yìí fa ọmọ ìyá rẹ̀ kí ni ìbá ṣe. Look at this boy. Can you imagine? Are you out of your mind? Okay, don't worry. I will get you arrested. Wo bí. Màá make sure pé mo detain ẹ. Ṣé ẹ̀yin ni ó tú sílẹ̀? Ṣé mo kò tí àwọn mi ti pass through ni bàbá? Ṣé mo yẹ owó tí mo ti ná ni? Kí ló pass through? Màá make sure pé mo discipline ẹ. Màá make sure kọjá sí ẹ má wọrí. Mr. Man, when I'm talking you remain silent. I can't be silent, Baba. This is my wife. This is my life. Gbójú rẹ̀ sọ̀rọ̀. Wọ́n lọ gbójú rẹ̀ sọ̀rọ̀. Ṣé ni ó tú rẹ̀? Ṣé mo kò tí àwọn mi ti pass through? Ẹ mú mọ́ra. Bàbá ẹ bá wí dáadáa. Màá make sure pé mo discipline. Ṣé ìyẹn ni ó tú sílẹ̀? ẹ bá tọ́ mọ́ mi lẹ̀. Ẹ wo ẹ sábà mọ́ra. This boy. Ẹ fún mi ìṣẹ́jú kan ní kẹ́ fún mi. Tó bá sì wù yín kẹ́ bá gbogbo ẹ̀ jẹ́. Ìwọ mami ẹnu àti mi náà ti mú jù. ẹ mú rọ. ibi tẹ́ ẹ fẹ́ gbà yọ rè ẹ tara yín èmi ní àrò ìbílẹ̀ paraku ní mí ṣe ilẹ̀ bá mọ́ máa bá yín rọ sórí àtàn tó bá wá di àárọ̀ la wàá gbà pé èmi ṣe ẹni tó di tábà kò sí wàhálà máa tún inú mi sùn ayé ẹgbẹ́ fún ẹ ilẹ̀ paraku lè mi sí ní tó lè ṣe. ẹ má kúrò ẹ má ga kí ló fariwo wọ́n ní kí ló fariwo tẹ́ ẹ bá lọ ya ẹ bọ́ síbi ẹ kọjá síbi ó yẹ jọ wọn tẹ́lẹ̀ ní gbọ́n náà wọn náà ní gbà ó yẹ jẹ́ ìwọ kẹ́kẹ́ máa kúrò kàmáka. ẹ wo ma ẹ nà mí ẹ jẹ́ máa lọ. kí iṣẹ́ kí ni ìtúnjẹ́ náà yàn mọ́ skul láyé ọlọ́run ní jẹ́ rí rẹ̀ ẹ yẹ máa bẹ̀rẹ̀ kọ́ máa ga tó bá dọ̀la ẹ̀ nílé ẹ yẹ máa kúrò ẹ máa ga ẹ máa kúrò ẹ máa ga. ẹ tún pàdé orí yìí ò dá. ọ̀gá. kí ni. gbẹgbẹgbẹ ní sọ̀hún. wọ́n ní kọ́ mọ̀ ṣàlọ́. má gba ẹ rò pé mo lè bá yín bẹ̀bẹ̀ mi ò ní parọ́ fún yín Mrs. Salami ọmọ olórí burúkú tó ń pè láwo yín fáyẹn ó fara hàn mí mo kò fún mo bá tiẹ̀ jẹ́ gidi èmi mo jẹ́ kó mọ̀ pé bílẹ̀ ni mi mo sọ fún pé torí tiẹ̀ ni mo ṣe wálé ìwé yìí wọ́n lé mi lójú oorun mo tají mo fẹ̀rọ̀ dé bó ṣe wá wà lẹ́nu yìí tí ẹ ti ba léwé yìí. tí ẹ ti bàjẹ́ àmọ́ ṣe ìwà ọ̀rọ̀ àìsà. mo wà dáadáa wà jẹ́. ẹ wà pa. Mrs. Salami ọmọ yẹn á kábàámọ̀ á kábàámọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín. wàláhì mẹ́wàá ti ṣe yín. èmi mẹ́wàá ti ṣe yín. ẹ fọkàn yín balẹ̀ èmi mo máa ṣẹ́gun léwé yìí. ẹ wá ẹ tọ́ bọ mú yín wò. èmú mi bíi ti bá wò. àríkẹ́ tọwọ́ bọ̀ wò. kò sí ní tó ṣe mí. kò sí yìí ṣe mú nìkan o ẹyẹ tí wò àwo yìí fa. ẹ̀jẹ̀. blood ni kì í ṣẹ̀jẹ̀. mo dáràn ẹ̀jẹ̀ ibo mo ti rí. níbo lẹ ti rí. ṣé lọ́wọ́ yìí fáfárá hàn yín.
àwọn tó ti ṣe dídí ni ẹbí léèrè ṣé kí n tàn yín ẹ wò lákẹ́dẹ̀ yẹ ìsàlẹ̀ wò kó mọ̀ pẹ́ ti rìn o. ó lè débi ẹ má sọ bẹ́ẹ̀ bí sí Salami. àló ti lè mú ọ ṣé kí wọn yín pè wá. ẹ yọ kí ló wá ṣẹlẹ̀. ẹ mi ò fẹ́ di. kí wọ́n lè fẹ́. mo yọ̀ǹda mo fẹ́ sọ. kẹ́ ẹ lè bá àná dáadáa kẹ́ ẹ nà kó wá bí gbà. mo yọ̀ǹda principal àwọn òṣìṣẹ́ ń bímọ. ẹ wá. alákọ̀ọ́rí. Mr. Kobi, Mr. Clement, ẹ ṣe tí a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa mi ò tó láti gbé yín dìde o pé ní ní sọlá iṣẹ́ tí a gbà ni ò fún wa láyè púpọ̀ láti máa jáde pé ká máa lọ yọjú káàkiri torí pé àwọn òṣìṣẹ́ ìjọba náà máa wá ń bẹ̀ wá náà wò tí wọ́n bá dẹ̀ bá wa lẹ́nu iṣẹ́ wàá rò pa àjókòó sí ti iṣẹ́ kò bá gidi ni mo kàn fẹ́ pe àwọn àkíyèsí yìí sáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan get pàápàá jùlọ nítorí ọmọ mi yìí náà àwọn Òyìnfá òun ni mo ṣe ní kí n pè yín èyí ṣe pé bóyá mo ń fẹjọ́ ẹ̀sùn torí ọmọ gidi ni o ọmọ tó tọrọ ọmọ ni ọmọ alálùbáríkà ọmọ tó bẹ̀rù àwọn àgbàlagbà tó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn olùkọ́ ẹ̀ náà ni bọ̀tẹ́mọ̀ àwọn òwà kankan máa ń wà tẹ́ pé afẹ́ fa kí máa wà ṣe rá láti ewu bàbá ẹ̀ ò ní mo ṣe ní kí n pè é àwa tíṣà náà dẹ̀ rí olùkọ́ àṣejù wá pọ̀ gbàmí àmà àmọ́ ọmọ bẹ́ẹ̀ ni pé sójà ni wá sílẹ̀ ni ẹ̀ ṣẹ́tọ̀. mo gbà fún ọ nínú àwọn olùkọ́ tí mo ti rí tí wọ́n ṣòtọ́ wọ́n jẹ́ kan bẹ́ẹ̀. pásọ̀tọ̀. kéèyàn máa halẹ̀ mọ́ ọmọ sí gbogbo ọmọ ni wọ́n máa ń halẹ̀ mọ́ ẹlòmí ó lọ ọmọ ní ògbógbòrà èmi ò nìkan sọ wọ́n bá yọ ọkàn rúra wọn yóò wà ní. ó burú mo ti wá wọ́n gbogbo àwọn teachers wá sí gbogbo wọn pátápátá ẹ wá máa lé yín dànù dábàá halẹ̀ mọ́mọ́ máa lé yín dànù. lé wọn dànù kẹ́ gbà wọn lómi. a máa lé wọn ó ní mo ṣe ní kí àkíyèsí yìí sí. àmọ́ wọ́n ní àwo kan kì í ṣòbéèrè ṣùgbọ́n gbogbo béèrè ń lọ fẹ́ díẹ̀ gbọ́ tí ì ṣe pé àwo yẹn fásitì nǹkan kankan. kí ló ṣe àbí òbí ò fẹ́ gbé ẹ̀sùn ṣé mo wà òbí ẹ̀ náà làwa náà jẹ́ a lè sọ ṣùgbọ́n ṣé rí nígbà míì tó bá halẹ̀ mọ́ tó àmọ́ ẹ̀ òun ò ní kò tiẹ̀ ní rí bí nǹkan eré pé eré ni wọ́n bọ̀ ṣe àkàn máa rí pé tíṣà tó pariwo yẹn orí ẹ̀ kọ́ lè dìde gan-an orí máa wú kó dà kó máa bẹ́ kọ́ ni will you sit down there kíkùn ga gòó kẹ́ tó wọlé ẹsẹ̀ tíṣà ó ti tí rí èyí tó tún lè jù káwọn máa fẹ́ máa wọlé kó máa pẹ̀jẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ni. ìdílé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o kí n ṣe pé wọ́n jágbe mọ́. wọ́n jágbe mọ́ ni. òun ni mo ti sọ fún. kí sí gbogbo ọmọ wọn jágbe mọ́. yẹn ló bàbá ọmọ wí àwọn ọmọ sí ẹ fọgbọ́n bá wọn wí ni mo ti wá sọ fún wọn sí pé ẹ má máa jágbe mọ́ àwọn ọmọ mọ́ ẹ má máa nà wọ́n mọ́ ẹ má nà wọ́n lẹ́yìn ọwọ́ ẹ má sọ̀rọ̀ sí wọn tó bá ṣe kan tó ṣe kíní ẹ ò lè wá ọgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ ká fi bá wọn wí torí ẹ̀ mo ṣe ní pé tí n bá lè sọ fún ẹ̀yin o ẹ má lè bá wa fi ọgbẹ́ pọ́n náà dẹwọ́lẹ̀ díẹ̀. ọmọ ìdè ni ó bá sọ̀rọ̀ àmọ́ àwọn tíṣà ní ẹ̀yin náà ẹ kìlọ̀ fún wọn ẹ kìlọ̀ fún wọn bí tí wọ́n ti ń gbọ́. wọ́n gbọ́. àmọ́ wọn tó rí wọn wú tínú wọn yọ sọ́sà ti padà sípò. wọn òun náà ló máa ìmí ó lè jẹ́ tọ̀ ìdí ẹ̀ náà la máa fún wọn tó máa tó wá wálẹ̀. ọ yẹ wọn wò ní òkùdó wò tó bá dìgbà mi wọn mọ bí wọn ṣe máa pàṣẹ wọn yàn. bẹ́ẹ̀ni kì í ṣe pé bóyá mo fẹjọ́ ẹ̀sùn o èmi gan fúnra mi mo tó bá wí ni mo lè bá wí but mo wò pé. Mr. Clement eléyìí náà ní báyìí. Mr. Kobi torí ẹ̀gbọ́n mo ṣe sọ fún yín nítorí bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ ni mo ṣe ní sọ fún ẹ̀yin tẹ̀jẹ́ bàbá fáwọn gangan pé èyí á tún mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pẹ̀tù sí nínú ẹnu àgbàrá ló fi tí gbọ́. ti yé mi wọ́n bá sọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́. a gbọ́dọ̀ sẹ́yìn lẹ́nu dáadáa ẹ ṣeun gan ẹ má bínú pé mi ò nílẹ̀ sí yín o. ṣé bàbá lè yá àbí bùbá ọmọkọ́mọ bàbá kí bàbá ìwọ gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́nu kó báwọn yẹn má bá wí ayé ọmọ yẹn máa bàjẹ́ ni. bàbá mi ṣé nǹkan tẹ bá bọ̀ náà nù. n tí mo bá bọ̀ náà nù àmọ́ pírísípà àwọn èèyàn tó dáa ni ó sòótọ́ ó láwọn tíṣà àwọn wọn máa ń ṣe nǹkan tí ń bí ọ́nú kó tó di pé wọ̀ náà gbégbèsè
ẹ o sì lè rẹ́ni tí yóò gẹ̀ẹ́sì ń kẹsẹ̀ náà ẹsẹ̀ náà wà nǹkan kan ṣe fún. àmọ́ bàbá mi ẹ wo ọ̀rọ̀ léwe yìí ti fẹ́ sú mi o èmi ò bí mi ò lọ mọ́ o. ọ lọmọ. mi ò lọ mọ́. ọ kàwé mọ́nù. kí n tó dé kí n tó lọ léwe kí n tó èmi ò lọ mọ́ o. ẹ kúlé o. lẹ́ o káàbọ̀. ẹ kúlé. ìyàrí sóòrò oòrùn. ẹ dákun ẹ má bínú. ẹ káàbọ̀. ẹ kúlé o mo ká àkọ́kọ́ mọ́ ọmọ yín lẹ́nu ó lóun lọ léwe má bí kí ló sọ. àti ìfẹ̀nu rẹ̀ jóná àti ìfẹ̀nu rẹ̀ jóná ọ lọ léwe o ọ lọ léwe o. bá mi lọ léwe mọ́. kí ló ń sọ yìí iṣẹ́ ìtò olóò nífẹ̀ẹ́ sí pọ̀ fẹ́ jókòó tì èèyàn gbọ́dọ̀ kàwé pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ yóò bá kàwé báwọn tí ògbédè wa bá dé báwo ló ṣe bá wọn sọ̀rọ̀. èyí tí mo kà náà tó èmi ìsáwọn bá yín kọ̀wé tí tẹ bá fẹ́ lọ ra oògùn lọ́jà. bẹ́ẹ̀ni wọn gbìyànjú náà èmi bá bàárà nǹkan bí ọ̀sán nǹkan òwe náà ń ta bàárà ọ̀lẹ́ kọ́. báńkì dákẹ́jàre ó lọ léèwé bomọ́ ṣé wọn mọ̀ wípé tí ò ṣe bí aláàrú lòyìnbó kò lè ṣe bí adégbọ̀rọ̀ lọ́jọ́ ọba ni nígbà tó bá fi àárọ̀ rẹ báyìí tó lò lọ́léèwé mọ́ kí ló fẹ́ mọ ṣe o kí ló fẹ́ ṣe jẹun mò ń bí ẹ. ìwé ìwọ náà mọ̀ hànràn bá ń wo ó sì wá múra kankan bí adigbá tó bá lòun ò lọ léèwé mọ́ àkọ́kọ́ pẹ̀tù sí tó bá wá takú náà bóun ò lọ mọ́ àgbà bẹ́ẹ̀ ni tàbá ní kó lọ léèwé tipátipá tó bá jáde ńlé tí ọ̀gbà léèwé ńkọ́. bàbá Fárónkẹ́ ẹ má bá yọ ọmọ jẹ́ fún mi ẹ tọ́mọ mi ó kàwé o èmi ò ní kó má yan iṣẹ́ yín láyò àwọn dandan ní kọ́mọ tèmi ó kàwé o kó tó ṣe kankan kọ́kọ́ kàwé náà. mọ́mí mi ò kàwé. mo lọ kàwé. mi ò kàwé o. ẹ mọ mi máa mú kinní mọ́ra ìwọ náà mú mọ́ra èèyàn lóhun ò lọ léèwé mọ́ ṣé ká fagídí mu ni ṣé léèwé tọ̀dọ̀ rẹ bọ́ bá dálẹ̀ yóò lọ ńgbà náà kí ló dé tọ́ba kẹ́wù wọ̀ nísìn tẹ́mi ń kówó fún tí ọ̀gbà léèwé mọ́ tí ń gba bòmí ìta wa ń wa kiri sẹ́yìn lọ́dà ni. yẹ jọ pọwọ́pọ̀ bọmọ ìwí kó dáa ó kàwé ni o. kí ìyá mi dá léèwé gan lẹ́yìn ní lọ. ó kàwé lọ léèwé ìyá mi èmi ò lọ léèwé o. ọmọ ti lọ. àgbà tí ò ní wèé ká inú ti bínú wọ́n sì mọ̀ pé tọ́ba ti bínú bá orí rẹ̀ mọ́ ń dìde ni ọlọ́run ọ̀kà wé mọ́ ó sì wàá múra kankan ó ní ọgbọ́dọ̀ lọ ọlọ́run ọ̀kà mọ́ ìwọ̀n ọba tọ́kà náà kò sí tí mo ní ọkọ láàrin tí ọkọ bàbá fẹ́ rògùn òun ní kọ́ńtàrà lẹ̀. wọ́n tó mọ ọkọ lẹ́kùnlẹ̀ ìjà ijó kàwé yanjú. kí ló ń sọ yìí ọjọ́ ọmọ kan tó lóòótọ́ ó lóun ọ̀kàwé mọ́ tọ́ba sọmọ mi yọ ọmọ parọ́ fún wa ni tí ọmọ gbàbò mi tí ó gbó lọ́wọ́ wa tí ò ní gba léèwé sẹ́yìn lọ́wọ́ dá tó sáré ń tọ́ lọ gbàgbà sórí gbà. ogun kí lẹ́lẹ́ fẹ́ ṣe. ogun kígbẹ́ ní dáadáa. ogun kí ló pè. òkígbẹ́ sá. ogun kígbẹ́. bẹ́ẹ̀ sá. ẹ̀ ń jalè ni. ẹ̀ ń dàgbàlẹ̀. ẹ̀yin lẹ̀ ń sọ ọba àlú yín. ẹ sì ní ẹ fẹ́ ṣe òkígbẹ́ abẹ́ ìgbádùn ọwọ́ wà lára yín ẹ gbádùn ẹ lè rò pé ẹ gbádùn oògùn òkígbẹ́ ńlẹ̀ ń sọ lẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ ti wí lóògùn òkígbẹ́ tó ṣe pé bọ́ bá wọ̀yàn lára tán àmọ́ pààyàn ní nǹkan ọmọkùnrin ẹ̀ ń sọ̀rọ̀ òkígbẹ́ ẹ mọ tó kàn ní ọ̀rọ̀ yìí. dáàdi ṣẹgẹ students ni wọn sá school akọ pé ẹ mọ̀ pé ìjà máa ń ṣẹlẹ̀ ní school so yẹn akọ máa fi ṣọ́ra wa kó má sì pé ara rẹ̀ fẹsẹ̀ sí èèyàn kọ́ wọn bí 50 ṣe máa bọ̀ báyìí sí kọ́kọ́ kára wá síwájú wa ní ọdún pé ẹ ṣáàbì ẹ wò ní sá kí n fa wọn ṣẹ́yìn wọn. ó yé dáàdi. kọ́ ọ̀nà ọ̀run lẹ́bàá kí wọ́n sá ẹ gbé lẹ̀ sá. ọ gbádùn rárá wèrè ló yẹ kí wọ́n kọ́kọ́ wò lára yín kẹ́ ẹ tó wá bí rárá. a sì ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀rù ká ẹ̀yin lẹ́yìn tó ẹ̀yin ọmọléèwé yìí mo nírú yín lára mo sì nírú yín lọ́wọ́ àdúrà lẹ nílò bẹ́ẹ̀ ti wà yìí àdúrà lẹ nílò kẹ́ ẹ má ba rìnrìn àrìnfẹsẹ̀ sún kẹ́yìn náà sì ṣọ́ra fún rìnkùnrin ibi tí wàhálà ò bá ti ṣẹlẹ̀ kẹ́ ẹ mọ̀ yẹra ń bẹ̀ níta ẹ nílò nù kí lẹ́ẹ̀ fi òkì gbẹ́sẹ̀. onírọ́. àdáàdì ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹni tó ju èyí fún àṣà ó ti ròyìn fún àgùn ó ti sọ so many things about you ṣe tó bá ń pọ̀ owó ní dáàdì ó wà lẹ̀ ẹ ní problem. ṣẹlẹ̀ dáàdì àdúrà tẹ̀sọ̀ yẹn ó ti wà lára wa inbuilt ni láti lé ló ti wà. ló ti wà lára yín bójú rẹ sọ tó kàngo bí ẹja díndín ní sọ̀rọ̀ bí ẹni pé ń jẹ gudigudi lẹ́nu kí ni ìwọ mọ̀ ṣe ọgbọ́n jù mí lọ èmi tẹ́mi jókòó yọ ọgbọ́n jù mí lọ ni wọ́n wá ní bẹ́ẹ̀mi bá rówó ṣé wọ́n sọ fún mi pé bí n bá rówó ti ń ṣe mí tán àbí n ò ló lọ. contract sọ fún ẹ pé tẹ bá ṣe wà yín sí mi a lè fún lẹ́ni àmọ́ tó jẹ́ 50k lẹ́fẹ̀ẹ́ bẹ̀ ṣe wà yín sábà fún yín àní pé a lè àpọ̀ lẹ́nu tàwa yín sí. tẹ́ẹ̀kọ̀ pé náà owó nílé tẹ́ẹ̀kọ̀ fún mi àbí ní bàbá tí ò rówó rí ẹ jáde ni
tẹ́ bá jẹ́ kínú bí mi sẹ́ rírọ̀ kẹfà tí ń bẹ lọ́wọ́ mi tí ń bá lẹ̀ mọ́ yín lóṣù pa mẹ́ta ẹ̀ mọ̀ pọ́ńkàn kiri báyìí táwọn èèyàn rò pé nǹkan mi rọ́ lù yín mo ní mo sòkì pé fún yín. ẹ má wọlé sà ó ti yé wa. wọn náà lè wọ́ roro. ẹ kìlọ̀ fọ́mọdé ẹ kìlọ̀ fọ́mọdé kó má lọ rìn nípadà kó má lọ fara kòkè dán lójijì o ẹ kìlọ̀ fọ́mọdé ẹ kìlọ̀ fọ́mọdé kó má lọ rìn nípadà kó má lọ fara. ẹ káàbọ̀ ọ̀dọ̀ bá mi kọ́lẹ̀ tí mo ẹ̀wọ̀n ò sì ṣe nǹkan tẹ́ bá lọ fún yín bá mi ò ní ṣe fún yín bá mi ò lè ṣe fún yín bá mi ò lè ṣe fún yín àmọ́ I got you covered kò sí ṣòro rárá nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ má doubt ẹ̀. bọ̀bọ̀ ṣe ṣú ọ̀ṣẹ̀. ẹ má doubt ẹ̀ rárá ni o. mi trust bọ̀bọ̀ yọ̀ wẹ́. èmi náà trust ẹ̀. a ní ẹ sáà mọ ẹ ti ń doubt ẹ̀ báwọn. bọ̀bọ̀ ní ká má doubt. ẹ má doubt ẹ̀. àwọn èmi ò doubt ẹ̀ mo báyìí. ẹ sẹ́yìn ò mọ̀ mi. ẹ mú mọ ẹ bọ̀ mí. ẹ má doubt ẹ̀ sá ẹ já lọ. farabalẹ̀ o. ọkùnrin bọ̀ ẹni kí yóò ní dùn mí na. ẹ wo ẹ mú mọ́ra ni o títa ríro báyìí láwọn ṣe bẹ́ẹ̀ sí àti sí kan títa ríro là ń kọ́ la o. ẹ máa ṣe bí bébí náà. ó kí ni dùn mí kí ni dùn mí o. ó ti tán náà. chill now. ọ̀gá rẹ̀ ẹ̀yà dìde ó ti tán yẹra sọ. ọ̀gá rẹ̀ sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe wá wà yìí ẹ ti wá di oògùn ẹ̀yin gangan lògùn báyìí sẹ́ẹ̀rì oògùn tí yóò jẹ́ ewé ẹ̀ ló kù kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kí ló kù báyìí. èyí tó wá kù ní sìn pé oore nígbà oya nerisi tiẹ̀ síwájú kó bujú olórí. bùnmi ni. ẹyin sẹ́ẹ̀ ní tẹ́sítì ẹ̀ wò ni. tẹsítímọ́nì ni kémi náà tèmi síwájú kó lè wá sàmàdà kó wọlé àbí. wèrè ilé gan ṣé tá a bá ṣaláàdá báyìí ṣé kò ní kú. bó ṣe ń ṣe rádaràda yìí. mo sọ fún yín pé kẹ́ ẹ má doubt ẹ o. ọkùnrin mi doubt ẹ ó yí sí ṣe ìwọ ọlọ́kàn àbí mo á dà wá lọ rí síwájú. kò sí wèrè mi ò fọ́. ẹnu ọ̀hún dà ọ̀hún dà. mi ò fọ́ ṣe gbọ́dọ̀ máa. kí ni wá gbàgbàgbàgbàgbà ẹnu ẹ sọ gbogbo rádaràda gbogbo àmàdà. sílẹ̀ kí ló ń ṣe ẹ́. ẹ mú wa dákun wọ ọmọ orí pé wọ doubt ẹ járe. ọmọ akin lè ní. síwọ́ síwájú ọ̀kárì ọkùnrin gidi ni wọ́n. kò sí wèrè. kò sí wèrè. ó sáré. ìsọ fún ẹ. kàn fà. ogun tí ò jẹ́ orí ẹ̀ lókun kan. ọwọ́ ìbọ̀jà ọwọ́ ìgbìmọ̀ ìwọ náà ní ìwọ jẹ nọ́ọ̀dì rẹ síwájú. nọ́ kíni. ṣé ẹ ti tẹ̀sẹ̀ lára òun kò dẹ̀ wọlé nìyẹn ó ti tọ́ ewé àbúrò tẹ̀sẹ̀ mi. tọ̀dọ̀ tiẹ̀ náà. ní ẹni. kó ẹ̀ lè tẹ̀sẹ̀ mi kò possible náà. èmi jẹ́wọ́ ni ìwọ jẹ́ mi ni. jẹ́ kó ṣe nǹkan tó máa ṣe náà. same thing ebi same blade àti àwọn kí n dúdú kan lọ́ fi ṣe wá lórí sìn. kò dẹ̀ ṣe ó dẹ̀ ṣe. arákùnrin yìí dídá òtún tó ń dá òtún ẹ̀ yìí yóò fa wàhálà o ṣé o ò mọ bàbá mi ni bàbá mi ni ọmọ ojúmọ́ kò oògùn kan oògùn tí ò jẹ́ ewé ẹ̀ lókun kan. ẹ máa wo èmi gọ̀ àbí ẹ mọ bàbá tó lọ́pọ̀ tẹ́ńpà ọmọ ò lọ́pọ̀ lọ́nlé èmi wá gọ̀ èmi gọ̀. bọ̀bọ̀ mi ó ti kò iṣẹ́ lára tiẹ̀ ní sísìn wọ́n ti ṣáyàdà kò rẹ̀ ṣiṣẹ́ kò wọlé so ó ti tán. òyà ó ti tán nìyẹn same thing ni a ṣe. àti ń lọ kìíní jù àti ń sọ̀rọ̀ jù náà gbọ́wọ́ ẹ̀ tílẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó ó yá náà. dáwọ́tò ẹ̀ àkú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ara yín ti ń le jù ó ti ń le jù ẹ ti wà bá active ẹ take it easy bẹ́ẹ̀ ṣe fún nǹkan lé náà. wọn náà di jù nígbà yẹn náà. àní o mọ dáwọ́tò ẹ̀. ó ti rẹ̀ mí o. gbọ́ mo dáwọ́tò ẹ̀. wá sàn wo bẹ́ẹ̀ ṣe fóun nìyẹn báyìí kọ́ lè ṣe fóun. àní o mọ dáwọ́tò ẹ̀ ara. o dáwọ́tò ẹ̀ ẹ take it easy. oya. ọkùnrin jíjú ẹ̀. ẹ ká sọ o ẹ ká sọ o. bẹ́ẹ̀ni ẹ ká sọ o. ẹ wo ẹ ká sọ ma. ẹ ká sọ o. ẹ jọba ṣe bá nílé bàbá Awóyinfa. ibi ni ṣé kò sí. mami owó o Awóyinfa ni o. kí ló ṣe. Awóyinfa ló ṣàbúrò mi ládàá látànù. ẹsẹ̀ kọ́ ayé ẹsẹ̀ kọ́ ọmọ ló wà lọ́sítà ìṣàdùn mi. Awóyinfa ṣé o tún gbọ́ tí wọ́n sọ yìí. wọ́n lọ sáyàn ládàá.
ìyá mi wọ́n dá òtún ẹ̀ ni. wọ́n dá òtún ẹ̀. bẹ́ẹ̀ ni ṣebí mo sọ fún wọn pé kí wọ́n má dá òtún ẹ̀ àwọn oògùn kan wà téèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ dá òtún ẹ̀ wọ́n dá òtún ẹ̀ ni ìyá mi. kí lè wá ṣe fún ayíǹde tó fi ń sára yín ládàá báyìí. wọ́n wá sóògùn kígbẹ́ ni. òkìgbẹ́ rẹ̀ wọ́n náà ṣe tí ò ṣiṣẹ́. ó ṣiṣẹ́ wọ́n dá òtún ẹ̀ ṣe báwọn méjì wọn wá ṣé kejì yẹn sádà wọlé sí i láàrin sọ wọlé ni. torí Ọlọ́run dáwọ́ ìyá mi ẹ wò ẹ dákun nítorí Ọlọ́run ẹ fún mi ládàá ẹ di iṣẹ́ wèrè yìí wò. ẹ ṣe kí ni tẹ bá sá mi ara yín ni ó ti dáhùn ẹ má dán wò ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣáà jẹ wẹ́rọ̀ fún yín. ẹ wọ ṣíwọ́n lọ sí fẹ́lẹ̀ mọ́ wa kí tó kó tí wọ́n lè fa àbúrò mi lẹ́rọ àbí kárí àbí. ẹ̀rọ òsì ó wà nílé yín ẹ̀rọ òsì ilé yín ni ó wà o ẹ̀yin ò mọ̀ wípé ọ̀rọ̀ bátàbàtà ló pátábà lábàtà nígbà tí tábà dábàtà tó ń lé wá ń sọ bátàbàtà níbo ló ti jẹ̀bi yín àwọn àbúrò rẹ tó ń sọ yìí èmi wọn kọ́kọ́ wọlé wá bá láàrin tí mo ní sẹ́yìn jalè ní abẹ́ ń sóde abẹ́ ń sọ́ba kí lẹ́fù kí gbẹ́sẹ̀ mo sì gbà wọ́n nímọ̀ràn wípé àdúrà wọn nílò wọn wá gbẹ̀yìn wọn lọ rèé bá wọn náà wọ́n ó ṣe òkìgbẹ́ tó o bá sọ́ra ìtajà mú láàrin wọn ibi tí ó gbàdódi ọ̀run náà. ọmọ ẹ̀wọ̀n yìí fa sọ́kàn ló lè tẹ̀ sọ yìí ọmọ yìí ṣe nǹkan tí ò dáa kẹ́ ẹ bá wí ẹ wá ń gbè lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ bá yọ ọmọ ìjẹ́. ọ sọ́ra rẹ kọ́ ọmọ kọjá yìí rẹ lọ́dọ̀ mi ọ̀rọ̀ ọkùnrin là ń sọ yìí ọ̀dà àwọn ò fẹ́ rí ọ lórí ìdúró yìí mọ́ wọlé. ẹ dákun torí ọ̀rẹ́ bá lè dákun. ó dà ẹ jẹ́ ìṣàánú ẹ bá fún wọn lẹ́rọ̀ ẹ mú jẹ̀wọ́ náà mọ́. ìwọ sá wọlé ná wọlé ná. ẹ wò wọ́n fún yín lẹ́wọ̀ ẹ̀wọ̀ ní ìṣòro. ẹ dákun bàbá ìjọ bàbá ìjọ bá dé kọ́ mi wá. wo arábìnrin sírálẹ̀ àwọn yẹn bá lọ́ọ́ mú kí nẹ́rọ̀ ń wá kọ́ wá fún kí wọ́n mọ̀ solúwa rẹ̀ lẹ́nu ládùúgbò àwọn kan wà tí wọ́n ti ń kẹ́ tí wọ́n ní bàbá bẹ̀rù tó bẹ̀rẹ̀ nu lọ́ọ́ mẹ́rọ̀ wá. iṣu ògèrè sákọ́là kọ́kọ́ ewé àjànàkí. ògèrè sákọ́hún kì í ṣe bombom lèèyàn. èyí ewé àjànàkí ni bombom. ni bombom. ewé àjànàkí ni bombom. àwa amúgbìn àwa dáńdì omi rẹ̀ láàrúsì làwa gún papọ̀ lába fepo pupa sí ẹ̀rọ gbóná nù. sọ̀kan náà oníjà kọ jẹ́sù ògèrè sákọ́ ó dé wọ̀ ẹ̀rọ ń ti gbìn. kò ju bá náà lọ. kò ju bẹ́ẹ̀ lọ. ṣé kí lè jò yányàn. ẹ bẹ́ẹ̀ ni. bu àtọ́ ilé. ẹrù òrùmọ̀. ẹ̀yin ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. sáàbò. torí wípé ọ̀rọ̀ ti ta ọ̀rọ̀ lọ́fà. ọ̀tọ̀ lọ̀rọ̀ tí mo bá wá tẹ́lẹ̀. òrí fákan tó sọ. ó ní ìrórere kan la gbọ́ la mówó la wá kan relé haúsá. ìrórere obì la gbọ́ la mówó la wóbì lọ sókìtì ẹ̀fọ̀n. ìró rere orógbó la gbọ́ la mówó la wórógbó lọ sóde ìjà rẹ̀. ògbó àtọ́ ẹ̀mẹ́. ìró awóyin fá bí mo ṣe ń gbọ́rọ̀ rẹ̀ ńlọ́jẹ̀ wá. sáwọ. bẹ́ẹ̀ ni ìgbọ́ tí mò ń gbọ́rọ̀ náà ó ń ṣe mí ní kàyéfì torí ògòǹgò lọmọ mi ń jẹ́ ọ̀gàǹgà ni ó kọdà ó kìdà máa wò pé ọmọ Fápánlé ọ̀rẹ́ mi ni kò gbọ́dọ̀ jẹ́ bá ó tó ṣí ẹ̀ mẹ́ta tí wọ́n ti ń gbé iṣẹ́ wá bá mi bí wọ́n pè ta wọ́n gbá mọ̀kànlá òkà àlùwò ńgbà àbáyé díẹ̀ wò àwòyìnfà ni wọ́n bá ń bẹ̀ wọ́n bọ́ ọmọbìnrin ọlọ́bìnrin wọ́n ṣe rádaràdà pẹ̀lú ẹ̀ àwòyìnfà ni wọ́n bá ń bẹ̀ wọ́n mọ̀mọ́ tún náà wọ́n ní bàǹtẹ́ ogun àwòyìnfà ni wọ́n dà á kọ wọ́n sì ṣe pé ọmọ ọ̀rẹ́ mi ni ìpè tá a pé awo a gbọ́dọ̀ pé ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ ó ṣe á rí báwọn. fadari ká má fi àkókò ṣòfò àwọn tí ìwọ ń sọ yìí ṣé wọ́n jẹ́ kó mọ̀ wípé àwọn làwọn kọ́kọ́ tọ́ kó tó di polo nǹkan burúkú fún wọn. n ò gbọ́n tó wí dáadáa yìí tí ibi ń dùn mí. àwọn tí wọ́n gbé wá sọ́dọ̀ rẹ̀ tí wọ́n tọ́jú tí wọ́n ń sọ pé Awóyinfá ń lọ sa nǹkan burúkú sí wọn àwọn ò sọ pé àwọn kọ́kọ́ tọ́ tàbí wọ́n sọ̀rọ̀ sí kó náà tó yí wọ́dà. Fápánlé kí ló ń wí jáde tí ó dùn yìí n ò gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ lẹ́nu rẹ̀ èèmọ̀ ìmí ewúrẹ́ ń di èèyàn àgbáwo ni ọ́ àgbájá kan ò sì gbọdọ̀ bá wọ jẹ́. dákun bá ń yà wo bá ká bá dúró báyìí tọ́ka dúró báyìí béèyàn ò bá lọ kó lọ rèé tẹ ọká nírù mọ́lẹ̀ ó rò pé yí ọjà sọ́ká mọ́ déédéé jà. wò mí èyí tó ń wí ọ̀lọ́ba ń wo ó kọ́ rẹ̀ dá àwọn bàbá rẹ̀ fi iṣẹ́ gidi hàn ọ́ ló kọ́ rí òfin bàjẹ́ ẹ̀yin tiẹ̀ náà lọ fẹ́ máa ṣe bákànbákàn kẹ́yìn èrè ọmọ sì bàjẹ́ ńlẹ̀ mi ń sọ fún ọ n ò sì ní fẹ́ kó fi nǹkan èlé kọ́ ọmọ ọ̀hún. gbogbo rẹ sọ́hún ẹ̀ yìí jẹ́ kí n sọ kíní kan fún ọ àtẹwé àtẹgbò èmi tí mo kọ́ re ó sì mọ gbogbo ọmọ tí mo bí dáadáa àbọ̀ ọmọ òun nìkan lọ́jọ́kùnrin láàrin wọn òun náà ni wọ́n sì fi sẹ́yìn lé lọ́wọ́ dóná bí n bá dàgbàdàgbà ṣé bí wọ́n ní báládì bá kú ọmọ rẹ̀ ní ó jogún ẹbú bí n bá dàgbàdàgbà tí n bá kú kì í sóhun ní ọmọ ṣiṣẹ́ yìí lọ ni nǹkan kan lè yóò ṣe tí ó fi lórúkọ. ọ̀nà bá ń wá kọ́ o
ó gbé gbọ̀dàn tó dáa o torí pé béèyàn bá sápá táǹkù ẹni tó kù ó bòde o ìwọ̀nba ni kò wá mùsùlùmọ́ láyìn rìn kéèyàn ọmọ fojú bolóńgbò pupa torí ó sì ń wí ó sì ń wí. ẹni kan máa ń yà sẹ́rí tẹ́lẹ̀ rí obìnrin ò mórè ayé rẹ̀ ò sì mọ̀rọ̀ bóyá òkú rẹ̀ mọ̀rọ̀ n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kò kọ̀gbẹ́ yín tí ń fojoojúmọ́ wá mi tí ò sọnù kiri ẹ má rìn mí ń jàgé o. èmi mà ní pápá lé. mo mọ̀ pé wọ ni. èmi mà ní. mo mọ̀ pé wọ ni. èmi ò wá bọ́ ọjà ọ̀rẹ́ tá a jọ jẹ́ ni mo fi sọ fún ọ bọ́bá wá wù ọkọ ọgbọ́n o ajá tá a wí lọ́rùn tí ọ̀fẹ́ ọ̀dàjẹ́ ẹlẹ́gbára ni àgbo mọ̀mọ́ tá a wí lọ́rùn tí ọ̀fẹ́ dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀tọ̀ yẹn tá a bá wí lọ́rùn tí ọ̀fẹ́ ẹjẹ́ ju ẹjẹ́ ọmọ ṣèbó. ẹ kú ẹ bẹ́ẹ̀ èyí ti rí tá a fẹ́ torí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ dominu ẹ̀yin pàápàá ẹ sọ̀gbọ́n mi ẹ má bí mi nú o tá a bá rìn mí ń jàgé tínú bá bí mi wọ́n tá a bá mọ dùgbẹ́ ẹ lè mọ dùgbẹ́ tá a bá mọ dùgbẹ́ ẹ lè mọ dùgbẹ́ tá a dọ̀rọ̀ lókè tó bá kọwọ́ kan kàdán àdán fúlọ́gì ẹ jáde ẹ jáde ní. yé rọgì kò burú. má bínú pulẹ̀ má lọ má bínú múra sí i. kàkà kẹ́bọ́ mọ́ wí ṣe lè ń fọwọ́ rọ̀ mọ́ lórí. ibi tẹ́ bàbá yé rẹ̀ dé yóò jọ di tìyín ni kọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísinmi. ìwọ gangan làjíjì jàgà kìkì yàrá òkun. ìgbàgbé jẹ́ yín pé àwọn kan ló ti bẹ̀ nígbà yẹn àwọn kan ló ti ń ṣayé o nígbà. àwọn Ifá ó ṣí èrè ní ìpàdé mi àti bẹ́ẹ̀ dáadáa yìí. kì í ṣẹjọ́ ọmọ yìí. bí dáadáa òṣìwò nìyẹn jẹ́kọ̀ọ́ rírì ó pé o. kì í ṣẹjọ́ ọmọ yìí. lóde tó ń dá ọ̀tún ẹ̀ tẹ́lẹ̀ má dá ọ̀tún ẹ̀. wọ́n dá ọ̀tún ẹ̀. ọ̀dà ìwọ ni mo wá bájà sọ́tọ̀ kẹsùrú ọ̀pàdé dàkọ́ mọ́ lájà ọmọ tèmi kí ló ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ́ lélẹ́yìí ọmọ rẹ̀ awọ́yin fàtẹ́ awọ́yin fàtẹ́ ọ̀sọ́ ni. kí ló ṣẹlẹ̀ sí. ìtọ́ bá ṣàlàyé ẹnu ẹ ṣàlàyé ẹnu ẹ. ẹ̀wọ̀n mọ́ lọ dẹ́dẹ́dẹ́dẹ́ mi ni ó àwọn yìí bá wá gbẹ́ mi nílì mo wá fọ́ létí mo kọ́ bára mi tó ti bá mi sùn léwẹ̀ ni. kí ni tọ̀dọ̀ rẹ náà kí ló dé tó múra kankan kan bí adigbá bá wù. fagbọ̀ndé ẹ mú mọ́ra kí ni mú mọ́ra ẹni sùúrù náà kí ni sùúrù wọ. bọ́ọ̀bì wá sọ̀tẹ́ nù rẹ̀ wádìí lọ́wọ́ pamọ́ bọ́ọ̀bì. ẹ̀fílẹ̀ pé mo tó sì ló ṣe fóun yìí wọ́n ṣe ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn mọ̀tọ́ lọ́rọ̀ ń bẹ́ ń dúró ọ̀rọ̀ tí wọ́n sọ ṣé bẹ́ẹ̀ lórí. bàbá mi bẹ́ẹ̀ ló ṣe rí. ọbù kìíní jọ lóòótọ́ bẹ́ẹ̀ni kí ló bá débẹ̀. ṣe báwọn wọn sọ pé mo burú ìwà burú ọkọ ọwọ́ mi iná mo fi hàn wọn. ọtí adá ọmọ sánìkẹ́ ìgbà kékeré jẹ ní lóde òbọdẹ. ọ̀sẹ̀ tí ẹ má jà sí bẹ́ẹ̀. ẹ má bí ní ẹja. ẹ fi wọn náà kò sí tí wọ́n ṣe kí ló bá fi mi ṣe. kò sí tí wọ́n ṣe kò sí kankan. ó rí pọ́ máa lè níwọ yìí ìwọ yóò jọ mi. ọmọ àpọ́nlé tí ń bẹ láàrin àwọn aláwo lẹ̀ yóò sì mọ bí wọ́n ti ń pọ́n mi létò ó sì fẹ́ pa ojú mi jẹ́. kò sí kankan tí wọ́n ṣe bá mi. ẹni tó bá ní kí láṣẹ òun láṣẹ hàn. láṣẹ hàn bẹ́ẹ̀ ni bàbá mi. láṣẹ hàn bẹ́ẹ̀ ni bàbá mi. ọ̀sàsẹ̀ bàárín mi wárí sọ gbẹ́dùn sá. bàbá mi ẹ̀yin mojọ́ o.
èmi ni wọ́n jọ. ẹ̀yin mo jọ o. pẹ̀lú wà burúkú yìí. ẹ̀yin mo jọ o. lónìí wọ́n ṣe wá ní wọ́n ṣe àpàtà kan tí wọ́n fàṣọ kú bò la. ẹ ṣe kúrò àwọn yìí fa àwọn yìí fa àwọn yìí fa. ilé àkókò ìlànà lórí ikú ọmọ wọ́n kúkú sọ̀fọ̀ dànù. àbí nǹkan yanjú wọ̀ ibi tí a wà lóhun títí. Bàbá Fárónkẹ́, ṣàánú mi torí Ọlọ́run. Tó bá ní bínú ṣe díẹ̀ ló ṣe dáná, ó dáná sunlé. Wọ́n ẹ̀bẹ̀ wọn lọ ń bẹ̀ mí rí náà. Kì í ṣe wọn náà ló sọ pé wọn kì í bá wí. Lọ́mọ tẹ́mi bí. Tí bá lọ bọ́mọ wí, ṣé mo ní kó ojú ògùn wò lára ọmọ tó bí ni? Ṣàánú mi jọ torí Ọlọ́run. Ọmọ ṣàlẹ̀ gbogbo ká lè fẹ́ kú pàjẹ́. Ṣàánú mi. Lọ́mọ eléyìí tó ṣe pé ká lólúwẹ̀ bọ́lúwẹ̀ bá jáfara, ó lè lo nǹkan burúkú fún yàn. Iṣẹ́ tó kọ́kọ́ ló ń ṣe ni. Àbọ̀wọ́ ẹ̀kọ́ ló ti bá gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ mi tọ́mọ tèmi lẹ̀ o. Tọ́mọ tèmi lẹ̀ torí Ọlọ́run ṣàánú mi o. Bẹ́ẹ̀ni o lè sọ. Ètò ìjàpọ̀rọ̀ díẹ̀ mbẹ́ yóò lè mọ̀ pé mi ni bàbá yìí. Wọ́n ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ dáadé ẹjọ́ Bógúlùtù bá wọnú omi, ara rọ̀. Bí bàtà bá jákùn, ọ̀rọ̀ á dì kalẹ̀. Ó yá kó bẹ́là oòrùn bọ̀. Ó yá bẹ́là oòrùn bọ̀. Bẹ́là oòrùn bọ̀. Mo rí rẹ o. Èmi mọ̀ bá mi o. Táà rẹ̀ ṣáà ti lọlẹ̀. Iṣẹ́ yìí rèé. Kòwé mẹ́ta, ẹyẹ ọ̀gà mẹ́ta, àdán mẹ́ta. Ó ní tí kòwé báńkì ẹyẹkẹyẹ ìké mọ́, kò sọ́mọ́ náà. Àwo yẹn fa. Ọmọ wa kan là gọ́ba, wa kan là kíjòyè. Ṣé ò sí? Kò sí gangan. Ìwé lè á ṣe pẹ̀lú ìwé. Àwo yẹn fa. Orí ìwé tó ń wò lọ́wọ́ mi kì í mọ̀ ṣe ìwé lásán. Ìwé àkáǹtì ogun ni tí mo jogún lọ́wọ́ bàbá ńlá mi. Ìwé tó o sì ń wò yìí nǹkan pọ̀ níbẹ̀. Bàbá láyàn ń bẹ núwé. Kálá bá ṣe tán tá a bá pààyàn ń bẹ núwé. Èmi ò rí ń téèyàn ń wá nú ayé yìí yí pé a dà tàbí tá a ṣe tí ò sí núwé. Nínú ìwé ọwọ́ yín náà. Mo ń gbọ́ nǹkan kan bẹ̀ ni wọn ò dédé gbé jáde. A sì ń gbélé pẹ̀lú ìwé yìí. Inú ilé yìí ní ń gbé. Kí lọ́kàn? Ẹ̀yin náà dà ní báyìí. Ibi tí mo gbé sí ọ̀lẹ́ mọ́ bẹ́ẹ̀. Tó bá ta kòkò èmi ni mo gbélé ọ lọ́wọ́ torí àìfọwọ́ gbígbẹ mú àtè ńlọmọ onítìmọ̀. Mo mú mọ́ra tó bá yá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ fún ọ. Ẹ kìlọ̀ fọ́mọdé. Ẹ kìlọ̀ fọ́mọdé. Kó má lọ rìn nípadà. Kó má lọ fara kòkì dán lójijì o. Ẹ kìlọ̀ fọ́mọdé. Ẹ kìlọ̀ fọ́mọdé. Kó má lọ rìn nípadà. Kó má lọ fara kòkì dán lójijì o. Ẹ̀yà ni ọjọ́. Ṣọ́bẹ̀sùn fapórọ̀ rí. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkí gbẹ́. Ọmọ ní ṣọ́bẹ̀sùn fapórọ̀ rí. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkí gbẹ́. Ìwọlé ní ìlànà bí ẹkùn ọ̀pọ̀kọ̀ jẹ́. Àwo yìí ń fa ọmọ. A da ojú ẹ̀ dé iná. Da ojú ẹ̀ dé iná. Bẹ́ẹ̀ dìgbà ṣíṣí tẹ̀dé náà dọ̀wọ́ yìí ń fa ọmọ alágẹ̀ẹ́jọ́. Àmọ́ nǹkan mo mọ̀ tó dá mi lójú gbogbo nílòbìnrin dákúmọ́lò àwọn yìí ń fa kí gangan lórí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ láwọn mi ní bàtà ké lótú Ifẹ̀ torí bí àtà tó ń ro kòlákòlákòlá kó má lọ bẹ́ẹ̀ láì rò tẹ́lẹ̀. Kìlọ̀ fọ́mọdé. Kìlọ̀ fọ́mọdé o. A ó fi owó àkókò tẹ́lẹ̀. A ó fi epo ọ̀bọ̀ a fi epo ọ̀bọ̀ lé lórí ewé àjọbalẹ̀ àgbélé lórí gbogbo ẹ̀ di gbogbo a ó gún gbogbo ẹ̀ pọ̀. Ẹ kìlọ̀ fọ́mọdé.
kìlọ̀ fọ́mọdé. kìlọ̀ fún. kó má lọ rìn nípadà. kó má lọ fara kókè dán lójijì o. kìlọ̀ fọ́mọdé. kìlọ̀ fọ́mọdé. kó má lọ rìn nípadà. kó má lọ fara kókè dán lójijì o. ẹ̀yà ni ó jọ. ọmọ tẹkùn bá bí ó. ẹkùn ni ó jọ. sọ́bẹ̀sùn fàkúrọ̀ rí. ìwà ọmọ ni mọ́mọ́ ṣòkì gbẹ́. ọmọ ní sọ́bẹ̀sùn fàkúrọ̀ rí. ìwà ọmọ ni mọ́mọ́ ṣòkì gbẹ́. ìwọlé ní ìlànà bí ẹkùn ọ̀pọ̀kọ jẹ́. àwòyìn ń fa ọmọ ẹkùn. ọmọ ẹkùn bá bí ẹkùn ni ó jọ. bẹ́ẹ̀ dìgbà ṣíṣí tẹ̀dé náà dọ̀wọ́ ìfọ̀ ọ̀run alágẹ̀ẹ́jọ́. àmọ́ nǹkan mo mọ̀ tó dá mi lójú gbogbo ọba nídòbìnrin dákúmọ́lò. àwọn ìfọ̀ kí gangan lórí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. láwọn mi ní bàtà ké lótú Ifẹ̀ torí bí àtà tó ń ro kòlákòlákòlá kó má lọ bẹ́ẹ̀ láì rò tẹ́lẹ̀. kìlọ̀ fọ́mọdé. kìlọ̀ fọ́mọdé o. kìlọ̀ fọ́mọdé. kó má lọ rìn tó ń ṣe jẹ́jẹ́ ń nípadà. wá. láàrin iná èmi Fápọ́nlé ṣóńṣó ń dájọ́ ọjọ́ àgàdà ń dájọ́ ọjà béèyàn bá pọnmọ́wọ́dọ̀ tí ọba fúnjà èso àṣẹ tẹ́ ẹ bá lè fẹ́ mú mi lọ́wọ́ máa yọ bọ́rọ́ tẹ́ ẹ bá lè fẹ́ mú mi lẹ́sẹ̀ máa jò wèrè àjòkun àrèmábọ̀ tẹ́ ẹ lè fẹ́ mú mi lọ ẹ̀ tó bẹ́ẹ̀ omi àgbọn ò gbọ́dọ̀ kan èmi àkàrà jẹ̀ṣà. Ìfápọ́nlé o Ìfápọ́nlé o ìṣẹ̀dá rẹ rèé o ìṣẹ̀dá rẹ rèé tọ́ bàbá débi iṣẹ́ ṣíṣe làásì ekusu báyìí ní sawo ekusu ekusu ní sọmọ àrùn àfò ní sọ̀sányìn epo ní sẹlẹ́gbára igbá òun kì í harun ìkárà òun gbí kì í hórìṣà ìjẹkújẹ ìmúkúmu kì í ṣe nàmúnàmú nìkan. gbàdọ́ mi ọ̀gbẹ́ kìíní fún ìyàlájẹ ni mo ní bí mo ti ṣàlàyé fún wọn lórí fóònù bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe lò ó ọgbọ́n. mo ti gbọ́ èmi tẹ̀lé mọ́ wàá rántí mọ́ àmọ́ tí n bá délé nìkan pé yẹn lè ṣàlàyé fún wọn dáadáa. ẹ ní wọn pè mí wọn ló mọ tó ń ro. ilé o ká lọ o rè wá o. tọ́ Ìfápọ́nlé mọ́kànjẹ̀rẹ́ o gbogbo bikíbi tó bá wà mo pè ọ́ fúnkú mo pè é fárùn ni gbogbo bikíbi tó bá wà ọ̀run alákejì ọ̀run làlà. yé àìbá gínígíní bíi tí gbé ti ń jágbé ogun dán yé ẹnì kò bá yegeyege lọ́rùn ọba sàn ló dífá fọmọlé èbò ní pẹlẹbọ àṣàṣì apalásàṣì ọwọ́ sẹ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹni sínú ẹnikẹ́ni tó lè wà mẹ́ padà sórí wọn. wọn náà ṣe bí ọkùnrin ó ṣe bí ọkùnrin àbí. tọ́ Ìfápọ́nlé arakátá ni kágbà arakátá ni kágbà ó gbológbò lọ́wọ́ ológbò ó pológbò arakátá ni kágbà ó pẹ́wìrì lọ́wọ́ ẹlẹ́wìrì ó pẹ́lẹ́wìrì arakátá ni kágbà ó gbómùwẹ̀ lọ́wọ́ lómùwẹ̀ ó polómùwẹ̀ arakátá ni kágbà ìpè tí mo pè ọ́ yìí kò jẹ́ sálákejì ni o. kíní ìwà ń di lemọ́lemọ́ pọ̀ bẹ́ẹ̀ ni mo kọjá láàrin ọ̀nà wọ́n yan ọ̀nà fún mi mo tún fẹ́ nǹkan mi wá ó ti yé mi àmọ́ mo mọ̀ wípé tó bá kú dẹ̀dẹ̀ ká kéwì ìdákẹ̀sán ọmọ awo yàmọ̀ tẹ́rígbà sọ́ni èmi Fápọ́nlé ni ọmọ alẹ́ bí oṣù èmi awo afáàgìrì adáàgìrì èmi adágìrìgìrì rẹ bí ìjà tí wọ́n bá sì bí mi nínú tínú bá bí mi tán inú yìí bí mi ẹ̀rín ní ìjà kìíní máa sáàgùn máa jáàgùn máa lóògùn máa dánògùn wò.
àti wáyé ọjọ́ ìbà àti wọ̀ oòrùn ìbà mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin ìyá tó dorígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú ìbà yín o ìbọlú bí kí tọ́kọ́ jáwé mo ṣèbà ọ̀sán ìbí kí tọ́kọ́ wàgbò ìbà yín o sáré tètè bá ìtẹ̀kútẹ́ lé làkọ̀sìmọ̀gbà lóbílẹ̀ bí kanajẹ́gbẹ́ bá forí sòkúta omi ni ó fi sú ìbà o ìbà ìfapọ̀nlé o ìfapọ̀nlé o ìfapọ̀nlé gbogbo bíkíbi tó bá wà afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́mọ kangi oko lára tí pẹ́ bá ilé ìwé àgbọ̀mọ́rí bẹ́ẹ̀ ni mo sọ gbogbo bíkíbi tó bá wà kíkiní yìí kan ò la kó ṣe mọ́tí lára rẹ tó bá jẹ́ kó ń fọṣẹ́ wẹ̀ láyé kó mọ pẹ́tí omi làbùwẹ̀ omi làbùmú kó dà sí ọ lára. Bágbára bàǹkùn ẹ má fi pamọ́ làkejì rẹ lójú àní bágbára bàǹkùn ẹ má fi bàtà mọ́ làkejì rẹ jẹ́ torí pé. Bàbá Fárónkẹ́ ẹ má sọ fún mi pé ẹ nílò òjì àwọn ará bí o nígbà Fárónkẹ́ ń ṣe ìyàwó gbogbo wọn náà wá sọ́dọ̀ tàwa náà. mo lè lọ ìjọ tí wọ́n tún wá mú ọ bọ́jú sí ọjọ́ tí a ní púpọ̀ oṣọdún fa rẹ̀ kò sí gbọ́dọ̀ wà ń bẹ̀. ẹ fẹsẹ̀ kan yabẹ̀ tẹ́ bá ti yabẹ̀ tẹ́ mọ́ lọ́dún fáyín tẹ́ fẹ́ lọ. kí ló ṣe? ẹ mú mọ́ra kí ló ṣe? ọmọ ẹ̀ la rí tó ń ṣe wọ̀nràn lójú ọ̀nà ibi tá a ti ń gbé kiri pé kó má rìn kúrò láàrin ìlú òun láti rádìgún òun ló sọ pé òun mọ ọ̀dọ̀ àwọn obìnrin ìdí tẹ́ fi wá ń bínú o. ẹ̀fẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ sí ń sọ yìí ìwọ rìn kiri. Tani mo bá jẹ́ ìṣàánú mi kí ló ṣe bọ̀ mi. O ti yé mi ẹfẹ́ fi ṣe wípé bá pa ò bá káràbà àpáká gbòǹgbò díẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ ń parẹ̀ gbogbo yín ẹ̀ sì lọ bọ́ra bí sùn. èmi mo wí bẹ́ẹ̀ èmi awo lọ́jọ́ awo lólùpẹ̀nà ẹ̀dúró ẹ̀sùn sẹ́yìn ẹ̀dùnú ẹ̀fílẹ̀. okùn bá gùn ó níbi tí ó ti wọ́ wá omi jẹ́ gbojúgbojú jẹ́ ẹkún eléjì ò dá bọ̀rọ̀bọ̀rọ̀. Tani ṣe mí tani bá mi jà. Àṣewọ ni. Ó sì wò sùnsùn, ó sì ṣe ra rẹ̀. Àṣàbìlù burúkú kan tí wọ́n rán sí mi tí mo fẹ́ padà. Àṣọ́nù ló ṣiṣẹ́ náà. Èmi mo bá mi o. Mo wí náà. Ọpẹ́ kí ni o. Àkáǹtì ìwé tí mo gbé sínú ilé tí mo ní mò ń dédé gbéwèé ìjáde mọ́ wá tí àṣọ́nù ló gbé lórí ìsànkan burúkú mẹ́. Ọmọkùnrin yóò sì bá tèmi jẹ́. Mo sì dábọ̀ mo pariwo dọ́mọ mi ó kàwé ó ní ò gbọdọ̀ kàwé kó ṣe lédè lẹ́yìn rẹ̀. Ó ti wá ṣe lédè lẹ́yìn rẹ̀ báyìí o àbí o. Tọ́ba bí mi nínú. Tí bá bí ọdún kí ló ṣe. Èyí méjèèjì ẹ jọ̀wọ́ jà pọ̀ mi. Ó yà pa mí ni. Ntí ò lẹ́rọ̀ ọ pàtàkì. Ntí ò lẹ́rọ̀. Mo fẹ́ kọ́ ní lẹ́rọ̀. Ìwọ lọ pa. Ó fọ mo tèmi láìpẹ́. Má mú mọ́ra. Ìmú mọ́ra o. Àbí ọkùnrin ni eléyìí ò lè wúlò. Àbí ọkùnrin.